nìkan òkun pé bí kò bá pọ̀ àdìsí ẹ jẹ́ ká fara wa mọ́ra. ẹ̀yin ọmọ àwòrán lápapọ̀ ẹ jẹ́ ká bá a sọ̀rọ̀ sí ti ìjà ọlọ́lá orúkọ ló sọ ní ọjọ́ kan ṣoṣo bí òun ti mọ́ òun ní bá alágbára tó fi fìlà péré ọjọ́ kan ṣoṣo ní òun ti mọ́ òun ní bá alágbára ọdẹ tó fi fìlà péré nítorí pé tó bá díjọ́ kejì wọ́n máa sá fún un. Thank you. Good evening. Ẹ káàbọ̀ sórí ètò. Ó ṣọláwà. ojú bí èmi ojú ẹ níbo ló fẹ́ mú wa dé. Èdùmàrè tó gbé wá délẹ̀ ìlérí. ká gba ọmọra ẹ lágbára o. Kọ́mọdé mọ́ra ẹ̀ lọ́mọdé. kẹgbọ́n ọmọ ẹ̀gbọ́n rẹ̀ wọ̀ o. Kàbúrò mọ́ra ẹ̀ làbúrò. ẹ jẹ́ ká Fara wa mọ́ra o, ọ̀rẹ́ ò fẹ́ràn. Ẹ jẹ́ ká fara wa mọ́ra. Pàtí ò lè nìkan gùn pé bí igbó bá pọ̀ àdìsí. Ẹ jẹ́ ká fara wa mọ́ra. àìjọ ní pọ́nmọ́ ìjọ ní jọ́mọ́ ìjọ níyà. Bẹ́ẹ̀ni. ọ̀tẹ̀ ò dá nǹkan abẹ́ òrí. Ẹ má olíbẹ́ o, ẹ káàbọ̀ sórí ètò kàkàdé kó dépò ọ̀la bá gbé fara ta. Àkódán lóye. àbúrò mi ò ní dépò ọ̀la kàkà kó dépò ọ̀la bá gbé fara ta. Kúfẹ̀ bàbá mi. àbí ṣé Ṣé yẹn wá dá ni? ẹ jẹ́ ká lórí wò ká fi mọ̀ràn ṣọ̀kan ìyẹn ló lè pè wá. Wá délẹ̀ ìlérí. Ẹ jẹ́ ká fara wa mọ́ra o, ọ̀rẹ́ ò fẹ́ràn. Ẹ jẹ́ ká fara wa mọ́ra. Pàǹtí ò lè nìkan gùn pé bí igbó bá pọ̀ àdìsí. Ẹ jẹ́ ká fara wa mọ́ra. Mo nífẹ̀ẹ́ sórí yẹn rẹpẹtẹ jaburata. Ẹ káàbọ̀ sórí ètò. Ẹ má olíbẹ́ olílé lóko lè yóò di. Ẹ káàbọ̀ sórí ètò wa, ètò mi, ètò yín, ètò gbogbo ọmọ Àwórì pátápátá tá a gbé kalẹ̀ fún ìtẹ̀síwájú gbogbo àwa ìran ọmọ Ọlọ́fin Ògúnfúnmirèlè. Mo kí gbogbo wa, mo kí yín tọ́látọ́lá, tìyìtìyì, tẹ̀yẹtẹ̀yẹ. Mo kí gbogbo ẹ̀yin bàbá mi ládéládé. Mo kí gbogbo lóyèlóyè. Mo kí ọmọdé, mo kí àgbà, mo kí ọ̀tọ̀kùlú. Mo kóyunnú, mo tún ṣèbà fún àṣẹ ìdí pẹ̀lú o. Ẹjọ́ ojú mi ṣe o, òdèrè lì mí rè o. Kí n má tẹnugbó bí ọwọ̀. Kí n yún re, kí n bọ́re láṣẹ Ìdùmarè. Àṣẹ ọ̀run Ògún kò yí padà. Ètò wa náà la tún mú wá lálẹ́ yìí. Ètò wa Ọlọ́fin Ògúnfúnmirèlè ni bàbá ńlá gbogbo Àwórì káàkiri àgbáyé apá kẹta. Lálẹ́ yìí mo mú àlejò kàǹkà wá fún yín. Àlejò ìgbà etí mọ̀ ni, bí ìbáṣe ìgbà ojú mọ̀, ṣùgbọ́n ìgbà etí mọ̀ ni. Bàbá mi ọba ẹ jẹ́ kí n fún yín ní suspense. Tọ́lá ẹlòmíì rò pé bóyá mo ti yí padà, bóyá ẹlòmíì ni mo máa tún gbé sí. Ẹ jẹ́ ká kọrin díẹ̀. bí ọ̀ká mọ́ rí ẹ̀ mọ́ bẹ́ẹ̀ lọ́ọ̀dí ọ̀rọ̀ yìí o. Olórí ẹbí mo rí ẹ. Àṣẹ o bàbá mi, àṣẹ ọmọ Ọlọ́fin àṣọlẹ̀ṣà. Mo fẹ́ sọ díẹ̀ ọ̀rọ̀ yìí o.
Arẹ́gbẹ́ṣọlá mo rí ẹ mo fẹ́ sọ díẹ̀ ọ̀rọ̀ yìí o. Aláàjì Zulu mo rí ẹ mo fẹ́ sọ díẹ̀ ọ̀rọ̀ yìí o. Bàbá ewé mo rí ẹ mo fẹ́ sọ díẹ̀ ọ̀rọ̀ yìí o. Ẹ wá àwọn àjòjì o. Tán láwọn fẹ́ sọ̀tàn ìdílé wa. Ẹ wá àwọn àjòjì. Tán láwọn fẹ́ sọ̀tàn ìdílé. Ìtàn Ọlọ́fin Ògúnfúnmi nírè là ń sọ o. Thank you, I love you too. Èmi lọ́mọ Ọlọ́fin Àgbódèrè. Ẹ ò mọ̀ mí lọ́mọ Olúńlá. Èmi lọ́mọ Ọlọ́fin Àgbódèrè. Àjàkáyé mo rí ẹ mo fẹ́ sọ díẹ̀. Hey, Abosede, good evening, my darling. Complimenting you too, my sweetheart. Gbogbo ẹ̀yin ọmọ Plenteous, ẹ káàbọ̀ sórí ètò pátápátá. Gbogbo yín pátápátá ni mo kí. Gbogbo ẹ̀yin igba ojúmọ́ mi, ẹ káàbọ̀. Gbogbo ẹ̀yin tèmi tó jẹ́ pé àjọ ń ṣe ni lọ́sọ̀ọ̀sẹ̀. Mo fẹ́ sọ díẹ̀ ọ̀rọ̀ yìí o. Àwọn ọlọ́mọ Ọlọ́fin Àgbódèrè. Ọlọ́fin Àgbódèrè. Ọba padà mọ́ sí wa ọmọ ìkọlù. Ṣé bọ́mọ Ọlọ́fin ni? Wàhábì Balógun ọmọ Ọlọ́fin ráyé. Ṣé bọ́mọ Ọlọ́fin ni? Ẹ̀yin akọ́ ọmọ làákọ̀ ọba Adébárí ọ̀rọ̀ iná ọmọdún Ọlálọ́mí ọba kẹta. Ṣé bọ́mọ Ọlọ́fin ni? Bàtà ìyá Ilérò ọba òní mo ṣe Fàtáyì o. Ṣé bọ́mọ Ọlọ́fin ni? Àyìndé Adé ọba sọlọ. Ṣé bọ́mọ Ọlọ́fin ni? Múdà ọpẹ́ ló yẹ ẹrú èlé. Ẹ má bínú pé àpàrọ̀ bí tá a ti ń ṣe ètò wa à ń tún lè ṣe fọ́dún rẹ̀. Kò sí ní gorí ọlá onígbà ìbá o. Àyìndé oníkọ̀ọ̀kan àbíyè. Ọba alẹ́gbẹ̀jì àrò òdò nídìílé. Ọba onígbòógì o, ọba ọ̀tọ̀ orí o. Àjàbá oníjà ní kí n wá gbòjò òjòyè. Àjàbá oníjà ní kí n wá gbòjò òjòyè. Ọba Bánúsọ̀ o, ọba Gbẹ̀sà o. Aláàjì Ìṣọ́ni Bárẹ́ Àyìndé olódógún. Ìwòsì Ṣòmú Níyà tó bí bàbá rẹ̀ tó fi jọmọ Ọlọ́fin ni. Ìkòròdú ọ̀gá òwò bá bẹ́ẹ̀ sí ni. Ọmọ ẹlẹ́wùsì níjẹ̀bú Ṣàgámù. Ọba Dèjì Àkúrẹ́ olóyè mẹ́kùn. Bẹ́ẹ̀ ni Dèjì Àkúrẹ́ olóyè mẹ́kùn ọmọ Ọlọ́fin ni. Àwọn bàbá wa náà ṣiṣẹ́ ara débẹ̀. Bàbá ńlá wa wọ́n ṣiṣẹ́. Ṣé ọmọ Ọlọ́fin ni? Ọ̀ọ́ni ọ̀fìn ìfẹ́. Ṣé ọmọ Ọlọ́fin ni? Ọmọ ẹlẹ́rọ àbùká àbùkéjà máa ṣẹ́. Ṣé ọmọ Ọlọ́fin ni? Ọba onígànnà ò pẹ́ lókè èkó. Ọkú mi ọkú lọ ṣe ẹ́ káàbọ̀. Bọ́sẹ̀dé Àríkẹ́ Paul, you're welcome my darling. I have to reduce my devices. I can only use 3 tonight because I changed the position, so the network is not yet settled here. Good to see you too, my darling. Bless you richly. Shansa. Pastor, ọ̀rọ̀ yìí bá mi là, ọ̀rọ̀ tẹ̀mọ̀ yìí bá mi là. Èjì rẹ̀ ò yí là wá sọ sọ̀rọ̀ yìí. Àní kí ló dé? Ká sórí adé kalẹ̀ ká yájú sáde o. Ẹni tó bá lọ bá bàjá tó yájú sáde. Adé mọ́lẹ́ ni
ẹ jẹ́ kí n dá dúró níbẹ̀ ọba àṣẹni Kàsálí àṣẹni Kàsálí àṣẹni ní tirẹ̀ ọmọ ọlọ́fun náà ni gbogbo wa ẹ jẹ́ ká dá dúró síbẹ̀ ẹ káàbọ̀ sórí ètò wa ètò mi ètò yín ètò Ọlọ́fin Ògúnfúnminíre ní baba ńlá gbogbo Àwórì káàkiri àgbáyé jákèjádò tó bá ti jẹ́ Àwórì tó ti sọ pé kí ti gbé o tó ló gbére ẹbí jọ ni wá ọ̀kọ̀ọ̀kan náà ló jọ pa wá pọ̀ ẹ káàbọ̀ sórí ètò màámi àwọn tí ń fojú wò látẹ̀kan àwọn tèmi ni àwọn màámi àwọn abiyamọ àwòjá gbọ̀rọ̀gbọ̀rọ̀ màámi Akínsànyà Tèmilolúwa wọ́n fẹ́ sọ pé ẹni tá a gbé wálé ní bí ò bá tiẹ̀ ṣe ìgbà ojúmọ́ ṣùgbọ́n ìgbà etí mọ̀ ni wọ́n ní gbogbo ìgbà etí mọ̀ ni wọ́n ní diaspora part of our francophone ń bí ṣùgbọ́n ní Nàìjíríà ìgbà ojúmọ́ ni wọ́n àwọn náà ni bàbá mi àjàkáyírẹ́ bàbá olórin yẹn ló kọ bẹ́ẹ̀ ó ní àjàkáyírẹ́ tí a bá ṣàlàyé ọ̀rọ̀ fúnra wa a lè rẹ́ ẹni tí mo gbé wá fún wa lálẹ́ yìí ta ló kọ́kọ́ fẹ́ sọ orúkọ tí mo fẹ́ dá ètò orúkọ ńlá ni orúkọ tó gbayì tó gbẹ̀yẹ ni kábíyèsí bàbá mi bàbá mi bàbá wa bàbá gbogbo wa pátápátá ni wọ́n gẹ́gẹ́ bí ọba Àwórì nǹkan mẹ́ta la ní láti ṣe léni o ẹ rí i pé mò ń fi bàbá mi sí suspense very naughty me yes I know mo fi wọ́n ti wà ń bẹ̀ o mo fi wọ́n sí suspense ni thank you anointed Lydia my beautiful baby ẹni tí mo gbé wá fún wa lénìí àlejò pàtàkì àlejò gbangba tẹ́lọ̀mí ò tiẹ̀ rò pé ó tiẹ̀ lè ṣẹlẹ̀ àwọn ni olùkọ́ àgbà tá à ń pè ní Professor Abdulkabir ọba ni wọ́n o His Royal Majesty olùkọ́ àgbà Professor ọba Abdulkabir Adéyẹmí Lanlẹ́gẹ́ ẹkùn kejì ti ìlú Ọ̀tà Ọlọ́tà of Ọ̀tà Àwórì Kingdom ẹ gbóṣùbà fún mi ẹ pàtẹ́wọ́ fún mi ẹ jẹ́ kó rí mi wù ẹ pàtẹ́wọ́ fún mi ẹ rí kọ́mọ dáadáa ní mi I'm blushing I'm just too nice I'm blushing. God bless you Lydia thank you very much. Àjàkáyírẹ́ kò lè ṣe kó má rí bẹ́ẹ̀ ìyá mi gbẹ ìyá ọkọ mi àwọn ìyá ọkọ mi pọ̀ oríṣiríṣi ni gbogbo ibi ni mo ti bá wọn káàkiri àgbáyé Ọlọ́run ló máa ṣàánú mi bàbá mi ni mo gbé wá fún wa lálẹ́ láti bá wọn sọ ọ̀rọ̀ méjì mẹ́ta nípa nǹkan méjì mẹ́ta ìlọsíwájú Àwórì àti gbogbo àwọn ni bàbá mi Professor Abdulkabir ọba Lanlẹ́gẹ́ Ọlọ́tà of Ọ̀tà Àwórì Kingdom His Royal Majesty Ekale. This one is not network. Somebody is tampering with my page. And it's not nice. Nítorí pé mo gbé kábíyèsí wá lálẹ́ yìí, inú wa ń ta yín. Ẹ̀yin ti gbàgbé, kí ti gbé? Ó gbére ni. A ti parí ọ̀rọ̀ wa ní kọ́nà ká tó ṣẹ̀ wá jáde síta pé kẹ́yìn wá gbọ́. Bóyá lẹ mọ̀. My gele is kọjú sí Jésù Kristi. Yes, kọjú sí Baba God. I'm so happy having you see, I'm taking my time. He's my darling daddy, my big brother. Well, I cannot call him brother because he's Baba mi. Ọba His Royal Majesty Ọba Lanlẹ́gẹ́ ẹkùn. Wọ́n mọ̀ pé lómi a máa mí kanlẹ̀ pé àgbò méjì fẹ́ torí bọ koto irọ́ ni ìkan náà ni wá kí ti gbé gbogbo ọmọ Àwórì lílé lóko lè yóò di ògbére ẹ káàbọ̀ sórí ìkànnì bàbá how do I pay me ìtàn nọ́mbì by it's more brighter now
ẹ káàbọ̀ sórí ètò yín bàbá mi ó tójọ́ mẹ́ta ṣàlàáfíà ní gbogbo ilé wà àkíkọ̀ bàpá làáfíà torí pé I'm a naughty girl and you are my darling daddy on the throne ẹnu mi náà ló gbà to call you my darling. Bàbá wa Ọbalánlẹ́gẹ́ ẹkùn kejì ọlọ́tà tìlú Ọ̀tà Àwórì Kingdom àwọn ni a gbé wá sórí ìkànnì ní alẹ́ yìí láti wá jíròrò láti fi sọ̀jú abẹ́ ń kó àwọn ọ̀rọ̀ gbòógì la fẹ́ sọ àwa ní àwọn ìdági ọ̀rọ̀ bíi 5 6 7 ní kí náà ń pè ní ọ̀rọ̀ gbòógì ọ̀rọ̀ gbòógì ni à ń pè ní hard talk ọ̀rọ̀ gbòógì ọ̀rọ̀ gbàǹkangbì kí náà ń pè ní ìdàgìdìgì points point 1 point 2 point 3 point 4 ẹ sọ pé ọmọ farankofóònù tó ń sọ Yorùbá ẹ̀yin ẹ jókòó síbẹ̀ mo fẹ́ wò ó tí n bá ti rí bàbá mi tán bá ti tan kinní wọn sìn yín màá gbé wọn wọlé mi ì tí ì rí wọn wọn ò tí ì tan náà wọn ti Facebook wọn kábíyèsí ẹ tanná Facebook yín Princess Ọjọ́ra mo rí yín ẹ káàbọ̀ gbogbo yín pátápátá ni mo kí nílẹ̀ Àwórì ẹ má ò lè bẹ bàbá mi á má júṣe fún gbogbo wa lápapọ̀ láṣẹ Èdùmàrè Prince Abdulkabir Abdulrazak God bless you lètí ṣe rí ọlọ́fi mi ò tí ì rí bàbá mo ti rí ọ̀pọ̀ ènìyàn ṣùgbọ́n mi ò tí ì rí wọn láti ṣe kíni láti pè wọ́n wọlé bóyá nẹ́tíwọ̀kì ni mi ò lè sọ ṣùgbọ́n tí ó bá máa dà bẹ́ẹ̀ ẹ jẹ́ kí n tètè ya gbáradì tó bá jẹ́ pé wọ́n máa pè mí wọlé láti ojú òpó ni ẹ jẹ́ kí n tètè gbáradì nítorí pé gbogbo ohun tí mo fẹ́ bi wọ́n kò gbọ́dọ̀ bá mi lábo nígbà tí àwọn ni mo ti torí ẹ̀ tán kìíní yìí sílẹ̀ mi ò dẹ̀ tí ì rí bàbá láti ojú afọ́nrán mi ò sì rí wọn lójú afọ́nrán mo mọ̀ pé láìpẹ́ wọ́n máa tó tàn án bàbá ẹ káàbọ̀ sórí ètò ńgbà tá a sì fi ń dúró de bàbá Imam Basọ̀run ẹ̀yin náà ẹ káàbọ̀ sórí ètò ẹ káàbọ̀ gbogbo yín ẹ máa wọlé bọ̀ lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àti lágbà àmọ́ nǹkan tó dé bóyá nẹ́tíwọ̀kì ni but mo mọ̀ pé láìpẹ́ láì jìnnà bàbá máa ṣe kí ni bàbá máa wọlé wá àwa èèyàn mẹ́ta ni wọ́n a ní Alhaja Bilkis Abiola Jones ẹ̀yin náà ẹ káàbọ̀ sórí ètò ìyá mi ẹ káàbọ̀ sórí ètò yín ètò wa ètò tí gbogbo ọmọ Ìṣẹ̀rí Ọlọ́fin gbogbo ẹni tó bá ti jáwórì Ìṣẹ̀rí Ọlọ́fin ni gbogbo wa ti wá pátápátá láìkù kan ẹni tí ò bá tan débẹ̀ ó jẹ́ pé bóyá ẹnìyẹn ṣe mistake ni màá ní kán bá mi rè lọ́wọ́ àwọn dádì pé báwo ló ṣe ṣẹlẹ̀ àti rí bàbá mi ò dẹ̀ mọ̀ bóyá mo lè bẹ̀rẹ̀ ṣàfojúdi kọ́nà máa pè yẹn báyìí kì í dẹ̀ ṣàfojúdi o torí a tún ní àwọn kan tá a fẹ́ kí àwọn aláyẹyẹ bíi 3 4 là ní oníkómọ oníyàwó lọ́jọ́bí gbogbo wọn ni a rí níbẹ̀ mi ò tí ì rí bàbá o mi ò tí ì rí wọn Ọbalánlẹ́gẹ́ ẹkùn nígbà tá a bá máa fi gbáradì tá a fi máa retí wọn ẹ jẹ́ kí bàbá wa Hùsẹ́ẹ̀nì èjì kan tẹra mú ni tí wọ́n ń kọ yẹn jàre kan tẹra mọ́ ẹ jẹ́ ká tún bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ ni ẹ jẹ́ ká sùn síwájú díẹ̀. Olúṣesí ni mo rí mo ṣe bí bàbá ni Prince Adéyẹmí Sulaimon Olúṣesí ẹ káàbọ̀ sórí ètò ẹ má bínú pé gbogbo yín ni mò ń porúkọ yín ní kọ̀ọ̀kan mo fi ń pọ́n yín lé ní omi ìfi tú yín síta pé ẹ wà lórí àfọ́nrán ọlọ́mọ plenty ẹ jẹ́ ká máa gbọ́ orin lọ. Bàbá yìí là ń retí o Mọ̀rúfù Adésùnlóyè Abẹ́rẹ́ ẹjọ́ ẹ káàbọ̀ sórí ètò gbogbo yín pátápátá ni mò ń kí ẹ káàbọ̀ ẹ máa
mọ̀ríàbá ẹ káàbọ̀ sórí ètò. Bàbá ẹ bá mi tan náà kíní yín. Tẹ́ ẹ bá tán mi ò lè pè yín wọlé, àfi tẹ́ ẹ bá tán, àfi tí n bá rí yín tẹ́ ẹ bá tán ni mo lè pè yín wọlé. Ẹ káàbọ̀ sórí ètò. Ṣé bàbá nìyẹn ṣá? No, àwọn kan. Tó fi jọmọ lọ́fìn ni. Bàbá ò tí ì wọlé, a ṣì ń dúró dè wọ́n. Okay. Mo ti rí yín bàbá, mo ti rí yín. Ọ̀tọ̀ lórúkọ tí mò ń wá ni. Mo rí yín ṣùgbọ́n mi tọ́ kíní iná láti fi pè yín wọlé bàbá. Mo rí yín ṣùgbọ́n ẹ tí ì tan iná kíní yẹn. Mi ò lè sẹ́ǹdì yín ní request o. Báwo mo ṣe fẹ́ sẹ́ǹdì wọn ní request? Mo ti rí yín. Mo rí yín níbí ṣùgbọ́n mi ò rí ẹ tí ì tanná tí mo fi máa mú yín wọlé. Ẹ má bínú bàbá, mi ò kí máa fẹ́ ka kọ́mẹ̀ntì nítorí I've seen him but his light is not on, and if I don't see his light I can't. I've seen him. I've seen him there. You see, I've pinned him. I've pinned his name there. I've pinned his comments, but I can't see him on the video. I can't send him the request. Ẹ jẹ́ bá mi pè àwọn àbúrò mi dádì. Kábíyèsí ẹ bá mi pè àwọn àbúrò mi kọ́tì yẹn kọ́ bá mi fi ibi tó wà hàn yín. Ṣe rí nínú péjì yẹn ẹ rí kíní kan bíi fọ́tò méjì tó wà lẹ́gbẹ̀ẹ́ ara wọn. Fọ́tò méjì tó fẹ́ gorí ara wọn ibẹ̀ ni. Gbogbo àwọn tó wà níbí pátápátá ni mo rí wọn níbí báyìí náà ṣùgbọ́n mi tí ì rí ti kábíyèsí. Fètàdé Ọlárojàs mo ti rí ìtọ̀dọ̀ ẹ náà, àkódàn lóyè náà. Àwọn náà ti tan iná tọ̀dọ̀ wọn. Yes, I've seen him, but his camera is not on. I've seen him, Nílẹ̀ Àwórì, I've seen him, I've pinned him that I see him, but his camera is not on. Inú mi bá dẹ̀ dùn tí gbogbo bá lè fi ojú bàbá mi kí n fi ojú yín hàn gbogbo àwọn olólùfẹ́ wa pátápátá tó ti ń retí ọjọ́ tí èmi pẹ̀lú yín tá a jọ máa ṣe ìfọ̀rọ̀wé ọ̀rọ̀. Nílẹ̀ Àwórì ìsàn Mami Kísànyà Faith Rogers Mọ̀rúfù with off your own. All other person I can see. Ẹ jẹ́ ká máa gbádùn orin lọ. Àbí kí n tiẹ̀ máa kí àwọn ọmọ ọlọ́jọ́ bí lọ ná. Ṣùgbọ́n ó máa dàbí àfojúdi tí n bá kọ́kọ́ kí àwọn ọmọ ọlọ́jọ́ bí síwájú kábíyèsí. Tó bá wà ọdẹ yan bẹ́ẹ̀ dọ́dọ̀ kẹ́pàrọ̀ bẹ́ẹ̀ dọ́dọ̀ kẹ́pàdàgbà ó ìgangan nu odò lẹ́wọ̀n gbọ́dọ̀ pa.
tiwa ayé máa bèrè. pé bó ló gbé tiwa Àwọn tó ń fẹ́. ojú ọ̀la bòlẹ̀. Àwọn tó ń fẹ́ fojú ọ̀la bò. Oyè iná bèrè pé bó ló gbé tiwa. Gbé bá ń gbé wọn o, gbégbé bá ń gbé wọn o, ọwọ́ àmọ̀kẹ́ ò lọ tá máa bọ̀ sí o. Gbégbé bá ń gbé wọn o, ọwọ́ àmọ̀kẹ́ lọ́jọ́ máa bọ̀ sí. Ìyá Ẹgbẹ́ bí ẹgbọ́n ó mọ̀ fẹ́ sọ̀tàn ń dákọ̀ fún wọn ìtàn. àwọn orí yìí o, ẹ̀tẹ̀ tí ẹ gbọ́. Ẹgbẹ́ bí ẹgbọ́n. Bàbá wa ló ṣètùtù láti Ilé Ifẹ̀, inú àwo lọ́gbẹ́bọ̀ náà sí orí omi lọ́gbẹ́wọ̀. Ọlọ́fin ló ṣètùtù láti Ilé Ifẹ̀, Inú àwọn onágbàgbọ́. orí omi lọ́gbẹ́bọ̀ náà sí o. Lòjò bá rọ̀ títí títí lómi bá fi gbàwó làwo bá rí o. Tíṣẹ́rí òjò rọ̀ títí títí. Lómi bá fi gbàwó làwo bá rí o. Ẹgbẹ́ bí ẹgbọ́n. Ẹgbọ́n ó. Ẹgbẹ́ bí ẹgbọ́n. Máa forin ṣàkọyí fún wọn pólùlù àwọn orí ló ń jẹṣẹ. Erin ni wọ́n pàtì bẹ̀. Láti kọ̀dọ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ bá fi. Erin ni Kí ti wọ́n dé ẹ̀ kí dé ẹ̀. Yéè o, Ògún fún mi níre. Lateef Lọ́ládé Dèndé ẹ káàbọ̀ sórí ètò. Ọdẹ ni wọ́n ṣe débẹ̀. Náà dìde gbígbé níṣẹ́ rí bá dìde fún wa. Iṣẹ́ rí nílé o. Mọ̀rúfù ti dá Iṣẹ́ rí nílé. fídíò tiẹ̀ padà. Wọ́n ti dá fídíò wọn padà. Bàbá ẹ tẹ fídíò yìí. Ògún fún mi níre. Prince Adéyẹmí Sulaimon Olúṣèṣí. Ẹ kìlọ̀ fún ní ìsọkúsọ, ẹ kìlọ̀ fún ní ìsọkúsọ. Kí wọ́n yẹ pààrọ̀ tán, ẹ̀sọ́ bó ti jẹ́ wọ́n yẹ pààrọ̀. Ibi tó ń pè lọ́dọ̀gùn ibẹ̀ nílé Ọlọ́fin, ta ló pè mí? Iṣẹ́ lọ́dọ̀gùn ilé Àwórì pátápátá. Báwo jẹ́ kí lọ bá gbà ní tó bá òun péjọba? Ọmọ Bátùlà, ọmọ Olúdẹ̀kùn, nígbà ní ìgbé wà, nígbà ní ìgbé wà. Orí yìí mọ́lẹ̀, orí yìí ibẹ̀ lẹ́nu ọwọ́ bàbá ń gàdé, bàbá ń gàdé, kẹsí kí èmi kẹsàn èèyàn wọn. Iṣẹ́ rí nílé òpè méjì, ẹ kúkú jọba o. Ẹyẹ parọ́ mọ́ o, ẹ kúkú jọba o. Iṣẹ́ rí nílé òpè méjì, ẹ kúkú jọba. Ọlọ́fin ló ṣe tutù o. Tómi kú sí i, tómi kú sí i. Ojú ọ̀bàrà yìí jẹ́lẹ̀ ló fi ń dọ́dọ̀gún fún mi nírẹ̀. Bàbá wa ló ṣètùtù tómi kú sí i. Ọlọ́fin ló ṣe tutù. Tómi kú ẹ́ Ó ṣe tutù o. tó fi kú sí i. Ojú ọ̀bàrà yìí tẹ́lẹ̀. Ọmọ Arẹ́gbẹ́. Ale, mo fẹ́ stop ẹ ní bàbá kíde ẹ̀ kíde ẹ̀ kíde ẹ̀ kíde ẹ̀. I finally found him. Voilà. Voilà, voilà. C'est fait. C'est fait, c'est fait, c'est fait, c'est fait. Je suis contente. Je suis très, très contente. Baba, oh yeah, finally. Kábíyèsí o. Kábíyèsí o. Kábíyèsí o. Ọlọ́tà ọ̀fọ̀tà ọba Láńlẹ́gẹ́ Ẹkùn the second. Ẹkùjọ́ mẹ́ta. Ọjọ́ kan pẹ̀lú. Ṣàlàáfíà ni bàbá mi wà. A dúpẹ́ o. Olúwa ṣeun, àkú ọdún àkú ìyèdún, ẹ̀mí wa ṣọ̀pọ̀ ẹ̀ láyé.
ẹ má bínú pé ó gba ìṣẹ́jú méjì mẹ́ta kan pé mo ní ẹ̀tẹ́ kíní yẹn ẹ bá pa àwọn àbúrò mi kọ́ bá mi ṣe fún yẹn ní àbúrò mi náà where una dey. Ẹ káàbọ̀ sórí ètò bàbá mi. Bàbá ẹ kọ́kọ́ bá mi dárúkọ yín fún gbogbo àwọn aráalé pátápátá torí pé mi nìkan ni mo mọ̀ yín. Èmi ni kábíyèsí Adéyẹmí ọba Aláǹlẹ́gẹ́ ọlọ́tà àti ìlú Ọ̀tà. Ẹ káàbọ̀ sórí ètò bàbá. A dúpẹ́ ojú tí ó ríra wọn láyọ̀ àti àlàáfíà. Mo dẹ̀ kí yín tiyìtiyì, mo kí yín tẹ̀yẹtẹ̀yẹ, mo kí yín tọlátọlá. Ẹ ṣé pé mo pè yín bàbá, ẹ dẹ̀ jẹ́ mi, ojú ọlá yín ò ní gbolẹ̀ láṣẹ Èdùmàrè. Àṣẹ. Ẹ rí i pé ọjọ́ ló ń pẹ́, ìpàdé kì í jìnnà gẹ́gẹ́ bí òwe ẹ̀yin bàbá wa tó ṣe bí òwe o. Ẹ jọ̀ọ́ bàbá, ẹ jẹ́ ká mọ̀ díẹ̀ nípa ìrìn àjò ayé yín kó tó di wípé ẹ di ọba aládé. Ẹ bá wa sọ díẹ̀ fún gbogbo àwọn tó ń wò wá. Ó kọ́kọ́ rẹ́ kí. Kíkọ́ bí báyìí rẹpẹtẹ o, kíkí pọ̀ rẹpẹtẹ, kábíyèsí wọn kí wọ́n sẹ́ndí yín ní lọ́ọ̀fù gan. Ẹ lọ́ọ̀fù bàbá mi. Akọ́dọ̀ lóye anyway, akọ́dọ̀ lóye lè lọ́ọ̀fù bàbá mi. Wọ́n lọ́ọ̀fù yín with arms open, wọ́n lọ́ọ̀fù yín bàjẹ́. Mo dúpẹ́ lọ́wọ́ Elédùmarè tí ó fún mi ní oore ọ̀fẹ́ nípa ìrìn àjò ilé ayé mi. Màá bẹ̀rẹ̀ nígbà tí mo wà ní ilé ẹ̀kọ́ gíga tí wọ́n pè ní Ogun State Polytechnic ní ìlú Abẹ́òkúta. Ibẹ̀ ni mo ti lọ kọ́ iṣẹ́ ìròyìn kíkọ. Ìyẹn ni à ń pè ní mass communication. Mass communication. Mo ṣe ordinary national diploma ńbẹ̀. Mo dẹ̀ tún ṣe higher national diploma níbẹ̀. Nígbà tí mo wà ní ilé ìwé Ogun State Polytechnic yìí, ó jẹ́ kí n ráyè mọ àwọn èèyàn gan-an, pàápàá ní inú iṣẹ́ ìwé ìròyìn. Ó dẹ̀ tún mú mi mọ àwọn èèyàn ní ìlú Abẹ́òkúta gan-an ni, tó jẹ́ pé ní association wa nígbà yẹn ká máa ń pè ní Amacos, lára àwọn executive Amacos náà ni mí. Ní gbogbo iléèwé Ogun State Polytechnic nígbà yẹn náà, mo tún jẹ́ lára àwọn student union leader. Mo wà ní student union tí à ń darí gbogbo àwa akẹ́kọ̀ọ́. Ọlọ́run dẹ̀ fún mi ṣe ń bẹ̀. Nígbà tí mo dẹ̀ wá ṣe tán ní ilé ìwé Ogun State Polytechnic, mo ṣiṣẹ́ ní àwọn iléeṣẹ́ kan ń bẹ̀. Iléeṣẹ́ tí mo kọ́kọ́ ṣiṣẹ́ ni wọ́n pe ìwé ìròyìn yẹn ní The Mail newspaper. So èmi ni mo jẹ́ Ogun State correspondent. So èmi dẹ̀ tún ni mo jẹ́ Governor's Office correspondent. Nígbà yẹn ni bàbá wa, the first executive governor of Ogun State, Chief Olúṣẹ́gun Ọ̀ṣọ́bà, ìgbà yẹn ló jẹ́ gómìnà wa. Ìgbà yẹn ni èmi ti ń bá wọn ṣiṣẹ́, tí mò ń report láti government house sí iléeṣẹ́ The Mail ní Èkó. Mo dẹ̀ tún ṣiṣẹ́ láwọn
ilé iṣẹ́ ìwé ìròyìn bíi Republic newspaper. Mo dẹ̀ tó ṣiṣẹ́ ní This Day. Ní This Day mo jẹ́ line editor ní This Day newspaper. Wow. Ṣùgbọ́n kí n tó lọ sí This Day newspaper, mo tún ṣiṣẹ́ ní Lagos State Polytechnic. Èmi ni PRO wọn ní Lagos State Polytechnic ìgbà yẹn náà. Nígbà tí mo kúrò ní Lagos State Polytechnic as the PRO ni mo lọ sí This Day. Wow. Mo dẹ̀ tún ṣe politics díẹ̀ nítorí èmi mo like politics gan. Mushin ni wọ́n bí mi sí. Wow. Mushin ní Ladipo Street ní Mushin number 20 ló bí mi sí. Mo dẹ̀ tún gbé ní ìlú Sọlọ nítorí iṣẹ́ tíṣà ni màmá mi ń ṣe ní Ansarudeen Primary School ní Ìsọlọ. Ìsọlọ. Ó dẹ̀ Ìsọlọ dẹ̀ ní àwọn òbí mi kọ́lé sí, ibẹ̀ ni mo gbé dàgbà. Nígbà tá a kúrò Mushin, àwa kó lọ sí Ìsọlọ. So ní gbogbo ibi tí mo gbé ní ilẹ̀ Nàìjíríà, ìlú Àwórì ni mo gbé dàgbà láti kékeré títí mo yé dàgbà. Mo ṣe mú àwọn àgbà gan ní ìlú Ìsọlọ yẹn látorí ọba Fáróǹbí títí dọ́dọ̀ ọba Agólóbà. Pàápàá títí kan kábíyèsí wa nísìnyí ọba Kàbírù Àgbàbíàká. Àwọn náà jẹ́ àwọn tí ó máa ń mú mi kiri nílùú Ìsọlọ ńgbà yẹn. Wọ́n máa ń fà mí kiri fún àjọ wà ní NRC nígbà yẹn náà ni. Kájọ máa ń kiri nílùú Ìsọlọ. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ wọn. Ṣùgbọ́n nígbà tí mo ṣe gbogbo àwọn activities yìí tán láti This Day ni mo wá kúrò, mo wá lọ sílùú òyìnbó. Mo lọ ṣe master's degree mi ní mass communication. So mo lọ sí University of Leicester ní north of England, ibẹ̀ ni mo ti ṣe masters mi. So nígbà tí mo kúrò ní University of Leicester, mo tún lọ sí Greenwich University ní London. So mo tún ṣe masters in food safety and quality management. So mo kúrò ní social science, mo tún lọ sí science. So ìgbà tí mo tún kúrò níbẹ̀, mo tún publish mo ní àwọn publications kan tó ń pè ní African Vanguard tí mo publish nílùú London àti ìlú Ireland ni mo ń publish àwọn newspaper yẹn nípa Africa. Nígbà tí mo wá ń ṣe eléyìí lọ ni àwọn tí mo bá ń bá pàdé tí bá ń sọ fún wọn pé ọmọ Àwórì ni mí, wọ́n máa wò pé àkàwé àṣìṣọ̀wò. Ṣùgbọ́n Ọlọ́run wá fún mi ní oore ọ̀fẹ́ kan. Mo padà wá sílé ní 2004, mo wá dá newspaper kan lẹ̀, à ń pè ní Àwórì Vanguard. Mo circulate àwọn pépà yẹn, wàhálà yẹn pọ̀. Mo ṣe fún bí ọdún kan, mo wá padà wá sílùú òyìnbó.
mo wá lọ sí University of Antwerp nílùú Belgium. So ibẹ̀ ni mo ti wá lọ sí PhD in Communication Studies. So ìgbà tí mo wá ṣe PhD yẹn tán, mo wá sí University of East London. Mo wá di akẹ́kọ̀ọ́, mo ń kọ́ wọn ní journalism ní Docklands campus ní East London. So ìgbà tí mo ṣe iṣẹ́ akẹ́kọ̀ọ́ níbí for over 1 year, mo rí pé wàhálà London ló pọ̀, ó wà cramped up. So mo wá ní another offer ní University of Lincoln, ìyẹn north of England. So mo wá move lọ sí University of Lincoln. So bẹ̀yẹn ni mo ti wá tún wá ṣe akẹ́kọ̀ọ́ tí mo ń kọ́ wọn ní journalism for almost. Pẹ̀lú ìtẹ́ sọ ìwọ́n dẹ̀ láwórí òǹkàwé. So ìgbà tí mo wà ń bẹ̀, mo wá wò pé ìlú òyìnbó yìí ó tiẹ̀ ti sú mi díẹ̀, mo ti wà bíbá yìí ti pẹ́. Mo wá decide láti padà wá sí Nàìjíríà. Mo ṣe part-time lecturer ní Mass Communication Department ní Lagos State University. Fún ìgbà díẹ̀. Kò pẹ́ náà ni mo tún wá lọ sí Crescent University. So Crescent University ni mo wà. Tí mo ṣiṣẹ́, mo ṣe akẹ́kọ̀ọ́ àgbà, mo ṣe subdean ní School of Social Science and Arts. Mo dẹ̀ tún ṣe coordinator master's degree program in mass communication. Ibẹ̀ náà ni mo wà títí tí mo fi di professor, tí mo fi wá tí ọtún fi mo ti wá fi di ọlọ́tà. So pẹ̀lú ẹ̀ náà mo sì ń ṣe akẹ́kọ̀ọ́ ní yunifásitì nísìnyí náà. Mo kọ́ àwọn ọmọ graduate students. So mo dẹ̀ sì ń ṣe ọba náà. So kọ́lọ́run kó máa ràn mí lọ́wọ́. Ẹ ṣé. Àmì àṣẹ Èdùmàrè, ẹ ṣé bàbá, ilẹ̀kùn rẹpẹtẹ. Wọ́n dẹ̀ láwórí òǹkàwé, gbogbo eléyìí dẹ̀ wá ka ìwà ọba yìí. Ẹ láwórí òǹkàwé lólódò ràbàtà láwà. Àìṣe olódò àmì kàwé, èmi ká mi kàwé, mo kàwé mo kọgbọ́n orí pẹ̀lú. Mo dẹ̀ mí sọ oríṣiríṣi èdè ní mi sọ. Àwọn ọmọ mi ìkẹwọn wọn mí sọ oríṣiríṣi èdè. Àkọ́bí mi ṣèdè oríṣi méje. Ìkejì mi sọ 6, ìyẹlé kékeré mi sọ 5, èdè 5 ló mi sọ, èmi ìkábí mi sọ mẹ́rí. Ẹsẹ̀ ẹ̀rẹ̀ fún àwórí òmí kàwé. Ẹ ṣé bàbá mi, ẹ bá mi fún bàbá mi ní love tó dáa. God bless you bàbá. Ẹni pé ní University Belgium, èwo nínú àwọn university yẹn gbogbo ní Belgium bàbá? University of Antwerp tó wà nílùú Antwerp gangan. Yeah, because wọ́n pọ̀ ni mo kàn fẹ́ mọ èyí tó jẹ́ níbẹ̀ ni. Ṣé àwọn pé oníkálukú lọ ní. Multi-campus ní University of Antwerp. Ìyẹn ó wà ní St. John's Church. Níbèdè lórúkọ principal wọn. Ẹ ṣé bàbá, ilẹ̀kùn ẹ̀ka, in fact, ó yẹ ká fún yín ní trophy pẹ̀lú gbogbo ìrìn àjò tẹ́rin yẹn kọ́ tó wá mú yín pé ọmọ o, ó yá àsìkò tó wá ṣiṣẹ́ ilé, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ẹ̀kọ́ náà tún ṣì ń lọ ni, ọ̀pọ̀lọ yóò ní dọ́ bàbá. Àmì ṣùgbọ́n gbogbo eléyìí tí mo sọ fún yín náà, mo láti dúpẹ́ lọ́wọ́ èèyàn kan, ìyẹn ni olórí. Nítorí mo rúga, mo ti mọ̀ pé gbọ́dọ̀ dárúkọ ṣe àdígbé mo rúga fún sísà mi. Mo rúga fún sísà mi láti accommodate láti máa lọ ka gbogbo ẹ̀yẹn láìsí sísà mi. Bẹ́ẹ̀ni, nítorí olórí ó dúró tì mí gan-an. Nítorí béèyàn ṣe ń lọ ka ilé tó ń ka ilé ìgbẹ́ lòun náà, ó ń dúró tì mí.
nítorí kò easy láti tọ́jú àwọn ọmọ, kò easy, òun náà ń ṣiṣẹ́, bóun náà ṣe ń lọ lèmi náà ń lọ. Irúgbà tí mo wà ní Belgium, òun nìkan ló wà ní pẹ̀lú àwọn ọmọ, so tí bá délé mi náà máa help. So gbogbo success yìí mi ò lè bá nìkan claim ẹ̀. Ọ̀tẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ òun náà, nítorí òun náà òun ṣe ẹni tó fà sẹ́yìn. Torí ní Nàìjíríà, ká tó kúrò Nàìjíríà, òun náà ó kọ́kọ́ lọ sí University of Sokoto, ibẹ̀ ló ti ṣe BSc in biochemistry. Wow. Ó dẹ̀ lọ sí Unilag, òun náà ṣe masters in pharmaceutical science. So ní bíbáyìí náà, ní ìlú òyìnbó bíbáyìí náà, òun náà ṣe MBA. So òun náà ó dẹ̀ ti bẹ̀rẹ̀ iṣẹ́ láti ilẹ̀ ìgbà tá kọ́kọ́ dé gan-an ló kọ́kọ́ ríṣẹ́, torí ó ṣiṣẹ́ pẹ̀lú Abbott Laboratories. Wow. Abbott Laboratories yẹn náà ló wà, ló dẹ̀ sì wà dé níyì. A ti lò pẹ̀lú wọn sí bí 24 years, no bí 23 years. Hallelujah. Òun náà ló dẹ̀ sì ṣiṣẹ́ pẹ̀lú wọn. Òun ni manager wọn fún quality operations ní Europe àti Asia. Gbogbo tí mo ti wà ní Èkó yẹn náà, tí mo wà lọ́tà yẹn náà, òun náà sì ń ṣiṣẹ́ ní báyìí. Ọba mi dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Mo fẹ́ kọrin fún wọn. Obìnrin ni wá, mo pé lọ́lá, obìnrin ni sísà mi. Àrìn aṣoge, àrìn ìgbẹ̀rẹ̀ bí ẹni ẹ̀gbẹ́dùn, àtúnṣapá gẹ́gẹ́. Àwa nìyá kó wá ẹ̀kẹ́ wa. God bless you, my sister. God bless you. You've done so wonderfully well. Wọ́n ní tí ilé bá sanni, tí ò bá sanni, àárọ̀ ọkọ láti máa mọ̀, àádẹ́ tún mọ̀ lára ìyàwó tó bá tọ́kọ bá ṣe kínní, àárí lára ìyàwó tó bá kọ́ ìyàwó náà bá ṣe kínní, àárí lára ọkọ. I like your mode of life together is very, very beautiful. God bless her. I love you, my darling. Olórí ìyàwó mi tiẹ̀ ni wọ́n pàápàá. Mo fẹ́ ṣakọ nìyẹn o. Mo fẹ́ ṣakọ ọmọbabìnrin nìyẹn o. Ṣùgbọ́n she's my sister. Mi ní ṣakọ. Ẹ ṣé bàbá. God bless her and God bless the fruit that came out of the union. God bless you. Bàbá, láti ìgbà tẹ́ ti wà ní orí àpèrè, àwọn kan ti kọ́kọ́ wá kó tó di ipò tìyín. Ẹ jọ̀ọ́, ẹ dárúkọ méjì tàbí mẹ́ta fún wa lára àwọn tó ti kọ́kọ́ wà ní orí àpèrè síwájú yín ní ìlú Ọ̀tà. Orúkọ wọn, ìgbà wọn àti ohun tí wọ́n ṣe nígbà tí wọ́n wà ní orí ìtẹ́. Mo dúpẹ́ lọ́wọ́ yín, ọmọọba obìnrin. Ẹ ṣé sà. Màá gbàdúrà pé kí Ọlọ́run ọba kí ó máa bá wa gbé àwọn ọba wa tó ti lọ, k'Ọlọ́run bá wa gbé wọn sí afẹ́fẹ́ rere, kí Ọlọ́run ọba kó bá wa dúró ti àwọn fámìlì wọn tán fi sílẹ̀. Àṣẹ Ìdùmarè. Pàápàá ọba Oyèdé. Ọba Oyèdé ó fi gbogbo ilé ayé ẹ̀ ló fi sin Ọ̀tà. Ọba Moshood Ọ̀sanyìntọ́lá Àrọ̀lágbàdé, bàbá ló gbẹ́sẹ̀ kémi tó débẹ̀, ṣùgbọ́n bàbá fi gbogbo ilé ayé wọn sìn ìlú Ọ̀tà. Basically, I will say public service, because iṣẹ́ tíṣà ló ń ṣe kan tó kúrò bẹ́ẹ̀ kan tó tún lọ jọba. Kí Ọlọ́run ọba kó wà pẹ̀lú àmín, àṣẹ bàbá, Ìdùmarè. nítorí àwọn náà ṣiṣẹ́ takuntakun.
ọba Ìkọ́ríkú náà ìyẹn ni wọ́n ń pè ní ọba Ìkọ́ríkú Toríbọ̀, nítorí láyé ọjọ́un téèyàn bá ti jọba, nǹkan tí wọ́n máa ń sọ ní pé ó ti torí bọ̀ púpọ̀ òun àti ikú lọ́jọ́ ń gbé, òun àti ikú lọ́jọ́ ń rìn. Ìyẹn wọ́n sì ń pè ní Ìkọ́ríkú Toríbọ̀. Toríbọ̀. Kí Ọlọ́run ọba kó bá wa dẹlẹ̀ fáwọn náà. Àwọn wá láti Ìjẹmọ Ìsọlọ́sì ruling house, nítorí ruling house mẹ́ta la ní ìlú Ọ̀tà. Bẹ́ẹ̀ni. Ọba Oyèdé àwọn wá láti Ìkógbè ruling house. Ìkógbè ruling house yẹn náà èmi náà wá láti bẹ̀. Mo dẹ̀ tún wá láti Ìjẹmọ Ìsọlọ́sì ruling house. Ruling house méjì ni mo ti wá. Ṣùgbọ́n pàápàá ruling house Ìjẹmọ Ìsọlọ́sì méjì ni, 2 different ruling house ni, but ọ̀pá wọn pọ̀ ni. Bẹ́ẹ̀ni. Ìjẹmọ Ìsọlọ́sì yẹn ní Ìjẹmọ ruling house ni bàbá mi ti wá. Màmá mi dẹ̀ wá ní àti Ìsọlọ́sì ruling house, ọmọ ọba làwọn méjèèjì. Ṣùgbọ́n bàbá ìyá tó bí ìyá mi ọmọ ọkọ òsì ni nílùú Ọ̀tà, so àwọn náà wá láti Ìkógbè ruling house. Nítorí ẹ̀ mo sọ pé ọmọ Ìkógbè ni mí, ọmọ Ìjẹmọ Ìsọlọ́sì náà ni mí. Àìní ilé ìyá ká má ní ti bàbá, àdẹ ní ti bàbá ká má ní ti ìyá, kábíyèsí tó ṣe bí òwe níwájú yín. Ẹ ṣé, mo dúpẹ́. Àdúpẹ́. Ìdági kẹta, kí ni èròǹgbà yín láti gbé ògo ìlú Ọ̀tà àti gbogbo Àwórì lápapọ̀ láti gbé wọn ga nínú àṣà, ìṣe, òṣèlú àti ìṣẹ̀ṣe, pàápàá jùlọ lórí ẹ̀kọ́ ìjìnlẹ̀ fún gbogbo àwọn ọmọ wa? Káláì yọ Yorùbá kúrò àti èdè tiwa, èdè abínibí wa tó jẹ́ Àwórì. Mo dúpẹ́ lọ́wọ́ yín, ọmọbabìnrin. Number 1, àwa ọba, we are the custodian of culture and tradition in our domain. Àwọn ọba à ń láti máa rí wípé àṣà wa a tọ́jú ẹ̀. Pàápàá nǹkan tí ó ń balẹ̀ ayé jẹ́ ń sìn nílùú wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní ilẹ̀ Yorùbá àti ní ilẹ̀ Àwórì, nǹkan kan wà tó ń pè ní ọmọlúwàbí. Ọmọlúwàbí yẹn ni àwọn òbí wa máa ń sọ fún wa tá bá ti wà láti kékeré, pé rántí ọmọ ẹni tí wọ́n ṣe àti ilé tó ti jáde wá. Ìyẹn náà ni Káyọ̀dé Fáṣọlá ó fi kọrin. Káyọ̀dé Fáṣọlá yẹn ó tún wá jẹ́ tíṣà mi ní Ansarudeen Primary School ní Ìsọlọ̀ ńgbà yẹn náà. Bó ṣe ń kọrin náà ló ń ṣiṣẹ́ tíṣà. Ìyẹn náà dẹ̀ ni àwọn òbí mi máa sọ fún mi pé tí n bá gbọ́ pé ọ ní ogún yàn ń ta, àbọ̀ ní ó fa wàhálà ń ta, àbí ó mú nǹkan tí ó ṣe jẹ wálé, mi gbọ́dọ̀ ṣe o, mi gbọ́dọ̀ ṣe rárá, nítorí tí n bá délé
láti léèwé kí n tó jáde láàárọ̀ bàbá mi máa gbé báàgì mi á wo gbogbo nǹkan tó wà ní báàgì mi tí ò bá sí ibi tó bá rí tí ò rà fún mi tó bá rí bẹ́ẹ̀ pẹ́rẹ́ ṣùgbọ́n yẹn ò tiẹ̀ ṣẹlẹ̀ rí ṣùgbọ́n tó bá jẹ́ kó ṣẹlẹ̀ ní mo mọ ibi tí màá ti bára mi. Irú nǹkan bẹ́ẹ̀ yẹn ń sìn àrímọ́ ó dẹ̀ jẹ́ nǹkan tó. kábíyèsí ẹ ṣúọ̀ pé mi ò fi sáà ìjọ wọn níwà díẹ̀. ẹjọ́ òun lọ̀rọ̀ wá ṣe wọ̀. bẹ́ẹ̀ni. kò sí mọ́ Ọlọ́run ṣàánú. ní ilẹ̀ Àwórì a máa ń bọ̀wọ̀ fágbà. Ó pẹ̀lú nǹkan tá a máa fi ń lébẹ̀ lára wa ní ọmọlúwàbí. Ṣùgbọ́n irú àwọn nǹkan báyìí lèmi fẹ́ jẹ́ ká wá bó ṣe máa padà wá sí ilẹ̀ Àwórì. Nítorí bíbà ló wà kò tí ì bàjẹ́. Gbogbo wa aláti tún ọmọlúwàbí wa ṣe. Nítorí tí a bá tún ọmọlúwàbí wa ṣe ìlú á rójú. Bẹ́ẹ̀ni. Ìlú á rójú. Bẹ́ẹ̀ni. Gbogbo ògo wa tó dẹ̀ ti lọ ní ilẹ̀ Àwórì ó dá mi lójú pé á padà. Àṣẹ wà. Nítorí a ń láti padà ká wo àṣà wa. Nítorí àwọn kankan ti wọ́ láti bẹ̀ yẹn. Ṣùgbọ́n tí gbogbo òbí àti gbogbo àwọn ọmọ Àwórì tá a bá ti ṣetán láti gbà fúnra wa láti fira wa ṣe ẹyọ kan láti kó ọmọlúwàbí wa ká kó síta ẹ̀gbọ́n mi àbúrò mi ìyá wa bàbá wa báwo la ṣe máa ṣe aláti fi ọ̀rọ̀ lọ́ra wa aláti jókòó papọ̀ aláti wo bá a ṣe máa tẹ̀síwájú aláti wo gbogbo àwọn kì í ṣe pé nítorí pé a ti di Christian a ti di Muslim àwa gbàgbé ìṣẹ̀ṣe. Ìṣẹ̀ṣe làgbà. Ìyẹn náà wà bẹ́ẹ̀ ó wà bẹ́ẹ̀ nítorí Ọlọ́run náà ó recognize ìṣẹ̀ṣe Olódùmarè. Bẹ́ẹ̀ni. Ọlọ́run làwa náà ń pè ní Olódùmarè. Bẹ́ẹ̀ni Olódù ọmọ àrè. Bí Christianity náà ṣe ń pe Ọlọ́run tí Islam náà ń pe Ọlọ́run bẹ́ẹ̀ náà ni ìṣẹ̀ṣe náà ń pe Olúwa ọba. Bẹ́ẹ̀ni. Ṣùgbọ́n kì í ṣe pé torí pé bóyá a ti wá jọba a ti gba Jésù gbọ́ àwa ni a fẹ́ gba Olódùmarè gbọ́ ìyẹn ò bójúmu rárá. À ń láti wo gbogbo bí àwọn bàbá wa ti ń ṣe tí àwa náà bá ṣe bí àwọn bàbá wa ti ń ṣe á rí bó ṣe yẹ kó máa rí. Bẹ́ẹ̀ni. Ìyẹn náà wà lára àwọn nǹkan tí mo rò wípé àwọn ọmọ Àwórì láti jọ jókòó ká wò ó bí a ṣe máa mú ìlọsíwájú bá ilẹ̀ Àwórì pàápàá àwọn ọba nìkan a lè dá ṣe kínní. Gbogbo àwọn ọmọ Àwórì wọn láti jáde nítorí tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn ọmọ Àwórì ọ̀pọ̀ tọ́dẹ̀ ìṣoríire tó wà níbi tó ga tí wọ́n jáde. Torí ojú ń tì wọ́n mi ò dẹ̀ mọ nǹkan tó ń tì wọ́n lójú wípé Àwórì ni mí. Oyè mi o, èmi láìké, I'm proud of Amadusha, Àwórì ńlá. Àwórì ńlá. Nítorí èyí mo ń bẹ gbogbo ẹ̀yin ọmọ Àwórì gbogbo ibikíbi tẹ́ ẹ bá wà kò bá jẹ́ lókè òkun ni o kò bá jẹ́ ní Àbújá lẹ́wà ni o kò bá jẹ́ Victoria Island lẹ́dọ̀jì sí ni o ẹ jáde
ẹ jáde ikú yìí ní sọ̀rọ̀ ewé o ẹ jáde àjọṣe ni oṣooláwà àgbájọwọ́ la máa fi gbẹ́rù dórí bí gbó bá pọ̀ ó máa dìtì pàtí ò lè ní kò gùnkè àwọn bàbá wa ládéládé iná wọn ò lè dá nìkan ṣe ní àgbègbè ibi tí wọ́n jọba sí àtọ́jẹ̀jẹ̀ baálẹ̀ sí tábà túbọ̀ náà tábà jáde because èmi rí wípé ní ilẹ̀ wa Àwórì alálẹ̀ bùkún wa àwọn nǹkan àtijọ́ gidigidi ó wà lọ́dọ̀ wa tó jẹ́ pé wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ Elédùmarè Ọlọ́run mi sí ni tó o bá débẹ̀ tó o bá béèrè ó máa rí bẹ́ẹ̀. Mi ò sọ pé wọ́n gbé ṣìgìdì síbì kan o nǹkan tí mò ń sọ kọ́ nìyẹn o torígbà náà lẹ máa ní prophetess dé orí kìíní ó sọ̀rọ̀ ṣìgìdì ẹ̀yin dẹ̀ lẹ́mọ̀ gbogbo ilẹ̀ kúkú mọ̀ mí kọ́ ọmọọba ni mí. Àwọn kinní wọ̀nyí àwọn òyìnbó wọ́n fi ọgbọ́n wọ́n fi jí lọ lọ́wọ́ wa àwọn dẹ̀ wá kó wọ́n wá kọ́ lérin gèdè fún àtún máa lọ fowó lọ wò ó tó òyìnbó ti ń dífá gbogbo ẹ̀ ni wọ́n ti ń ṣe ìyẹn ò dẹ̀ ní pé kọ́ máa lọ sí church iṣẹ́ rí èmi ò tiẹ̀ fẹ́ lọ sí area yẹn torí tí n bá lọ sí area yẹn ẹ̀yin náà mọ̀ tẹ́ iṣẹ́ náà máa mú gbogbo ẹ̀ a máa polúkú muṣu gbogbo ẹ̀ papọ̀ là ẹ máa jẹ́ alọ́bẹ nǹkan tá a fẹ́ lọ sórí ẹ̀ ni wípé bí gbogbo orílẹ̀-èdè Àwórì gbogbo àwọn ọmọ Àwórì bá a ṣe máa lè jáde ká yangàn ká dángájíá pé wọ́n sọ pé kó wá ṣòṣèlú olólòráyè ló ń lọ síbẹ̀ adẹ sọ pé wọn ò ṣe dáadáa fún ládùúgbò wa báwo ló ṣe fẹ́ kàn ṣe dáadáa nígbà tí ìwọ fúnra rẹ ò bọ́ síbẹ̀ ẹ túbọ̀ máa fi kọ́ wa lẹ́kọ̀ọ́ ẹ túbọ̀ máa fi dá wa lẹ́kọ̀ọ́ ẹ túbọ̀ máa sọ fún gbogbo àwọn ẹ máa ṣe mítìn àwọn yúùtù ẹ má jókòó sínú ilé ẹ jẹ́ ká ṣe because àwọn kankan wà ní agbègbè àwa Àwórì tó jẹ́ pé ó lè di tourist center ibi nǹkan àyàwáwò tó dẹ̀ gbọ́dọ̀ ó máa mú oríṣiríṣi ìlọsíwájú èrò ó máa mú wọn wọ àárín wa tó jẹ́ pé àtúmọ̀ arówó ń bẹ̀ tá a máa fi túlù ṣe tá a tún máa tẹ̀síwájú sí ṣé èmi lèmi kàn rò bẹ́ẹ̀ ni bàbá àbí bó ṣe rí nìyẹn. Bó ṣe rí nìyẹn màá fún yín ní example kan ní 2008 tí mo wà ní University of East London vice chancellor mi ní University of East London òyìnbó ni ó ń bá mi sọ̀rọ̀ nípa Ilé-Ifẹ̀ ó ní Ilé-Ifẹ̀ lòun ti ṣe ó ní lòun tó wà lára ibi tóun ti wá study tóun fi ṣe research òun pé PhD òun ó dá sí orí Ifá ó ní PhD òun lórí Ifá ni òun ṣe PhD òun lórí ẹ̀. Nígbà tí òyìnbó bá ń ṣe PhD lórí Ifá tó wá sí Nàìjíríà tó dẹ̀ jẹ́ vice chancellor nílùú òyìnbó ẹ wá sọ fún mi ṣé àṣà wa yẹn ń bùyàn jẹ ni òyìnbó ṣe wá ń kọ́ àṣà wa. Ẹ má jẹ́ ká gba western life ẹ má jẹ́ àgbà sódì o. Èmi gan tí mo jẹ́ ọba àwọn òyìnbó mo ti bá wọn jókòó àjọ kàwé àjọ ṣe gbogbo àjọ ṣe meeting àjọ rọ́nu iléèwé yunifásitì èmi náà ni mo dẹ̀ wá ṣe ọba náà ni mò ń dagbádá kiri tí mò ń ṣe gbogbo ẹ̀ kiri inú mi dẹ̀ lù sí so kí wá ní nǹkan tó ń ṣe wá nítorí pé àti gba western life àwa fẹ́ embrace àṣà wa mọ́ nǹkan tó àgbọ̀dọ̀ gba ayé gbọ́ ni o gbogbo ẹ̀yin ọmọ Àwórì nítorí àwa Àwórì ọmọ wa nípa àṣà ìṣẹ̀ṣe nípa egúngún gẹ̀lẹ̀dẹ́ ẹ̀fẹ̀
àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ifá wà ń bẹ̀. Ilẹ̀ Àwórì ò ń ṣe ọmọ kékeré nípa Ifá. Pàápàá Arúgbá Ifá Ọ̀tà, òun ló introduce Ifá sí ìlú Ọ̀yọ́. Arúgbá Ifá Ọ̀tà, òun ló bí Aláàfin Olúgbògi. Aláàfin Olúgbògi Ọ̀yọ́ yìí ó dẹ̀ reign between around 11th century. Ẹ wá sọ fún mi, wọ́n ní Àwórì o nípa àṣà nípa gbogbo àwa gangan a wà lára àwọn olórí ọmọ Yorùbá, a wà lára àwọn ọmọ olórí Oòduà, nítorí a ti wà níbẹ̀ yẹn, àwa la kọ́kọ́ dé Èkó, àwa la kọ́kọ́ dé gbogbo bẹ̀ yẹn. In fact, bẹ́ẹ̀ni láti orí pé a ti kúrò níbẹ̀, àwa la kọ́kọ́ tẹ Abẹ́òkúta dó, àwa la kọ́kọ́ tẹ gbogbo ọ̀nà yẹn tó wá sí gbogbo bíbá yẹn. Bẹ́ẹ̀ni. Nítorí nígbà míì ó máa ń yà mí lẹ́nu táwọn kan bá ní àwọn capture ilé, àwọn capture ilé, táwọn àgbọ̀dá bá padà lọ capture àwọn kó gbogbo Abẹ́òkúta nítorí àwa la nílẹ̀ yẹn. Nítorí èyí mi ò fẹ́ yẹ káwọn kan kọ́ máa tọ̀mẹ́ǹtì wa bákan tá a bá dìde tá a bá gbógun gbogbo bẹ̀rẹ̀ la máa gbà. Ṣùgbọ́n ẹgbẹ́ digress kúrò lọ́nà bẹ̀rẹ̀ ní alẹ́ yìí. Bẹ́ẹ̀ni. Ṣùgbọ́n ọmọlúwàbí là ń sọ bí àwọn Àwórì bá dẹ̀ ṣe jẹ́ olórí ní ilẹ̀ Yorùbá, kì í ṣe nílẹ̀ gbogbo kì í ṣe lọ́rọ̀ Ogun State, Lagos State, nílẹ̀ Yorùbá ni àwa la mọ̀ pàtàkì ara wa. Pàtàkì ara wa. Nítorí tá a bá mọ bí a ṣe tó nílẹ̀ Yorùbá ni ọmọ ọba ò gbọdọ̀ máa ṣe bí ẹrú. Gbèrè bàbá mi, gbèrè. Bẹ́ẹ̀ni, ọ̀kan bí ni. Báwo ni ọmọ ọba máa ṣe bí ẹrú? Ó ti tó láti bára wa ṣe. Aláti bára wa ṣe gbogbo eléyìí, gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí, ó bọ́ sí pé à ń láti fara wa mọ́ra, à ń láti fira wa ṣọ̀kan. Bẹ́ẹ̀ni. Nílé Àwórì ìyá àgbọ́dọ̀ bínú ara wa torí Ọlọ́run ṣe fún wa. Bẹ́ẹ̀ni. Pàápàá oòrùn Ọlọ́fin Ògún fún mi níre, gbogbo ilé ló ti pèsè lẹ̀ fún wa. Bẹ́ẹ̀ni. Ọmọ ọba àwa ń ṣe bí ẹrú nínú ọdún tuntun yìí, ẹ jẹ́ á yíwà padà, ẹ jẹ́ ká ronú padà. Lágbára Ọlọ́run á dẹ̀ kó sí wa nínú, Ọlọ́run á jẹ́ ká fira wa ṣe ẹ̀bùn. Àṣẹ. Bàbá, mo ń gbádùn yín ni, bóyìnbó ṣe gbígbádùn sìgá ní mi gbádùn yín lálẹ́ yìí. A máa sọ̀dọ̀ látírítílà. Ẹ ṣé bàbá, ẹ ṣé. Kó tó di pé a tún máa tẹ̀síwájú torí pé ọ̀pọ̀ èèyàn ló tún ti wọlé, ẹ má bínú bàbá, mo ní tẹ̀yẹtẹ̀yẹ, ẹ bá wa dárúkọ yín lẹ́ẹ̀kan sí fún gbogbo àwọn èèyàn tó ṣẹ̀ṣẹ̀ wọlé torí pé ojú ọpọ́n gbogbo ẹ̀ ni èrò wà tó ṣẹ̀ wọlé lóríṣiríṣi. Ọ̀pọ̀ ní okó nǹkan àwọn tó kàn dúró tọ́jókòó tán mú pẹ́ẹ̀nì wọn dání, tákàdá, ọmú kálàmù àti tákàdá, omi kọ sílẹ̀, gé ká mọ orúkọ yìí bàbá. Èmi ni Ọba Professor Adéyẹmí Ọba Láńlẹ́gẹ́ ẹkùn ìkejì Ọlọ́tà ti ìlú Ọ̀tà. Ẹ ṣé bàbá. Láì ní fi ẹ̀kọ́ tọ̀nà fúnra wa, a rí wípé gidi gan nínú àwa ọmọ Àwórì agbẹ́yìn gidi gan nínú ipò ní orílẹ̀-èdè wa Nàìjíríà yẹn. Mò ń sọ nípa nínú ìjọba agbẹ́yìn púpọ̀. Kí fà á kìdé káti tó kíde kíríwẹ́. Mo dúpẹ́ lọ́wọ́ yín ọmọọba obìnrin. Ẹ ṣé bàbá mi. Wàhálà
àìfinipéni àti àwọn rògbòdìyàn kẹ́ni má ní tó wà láàrin wa ni ò tí jẹ́ ká débi tí ó yẹ ká dé. àfi tá a bá fira wa ṣe ẹyọ kan wọ́n ní Àwórì ò kì í kàwé. Àwórì ń kàwé rẹpẹtẹ. even látòrí èmi tí mo jọba ọba mélòó ló jẹ́ pòfẹ́sọ̀ ní ilẹ̀ Yorùbá ọwá ní àwa Àwórì a kì í kàwé. tẹ ẹ bá dẹ̀ wá wo àwọn doctors ní field of medicine a ní professor Babatunde Salako. Professor Babatunde Salako òun ni former provost University College Ìbàdàn. Òun ni director general Nigeria Institute of Medical Research ní Ìbàdàn sìn. Òun dẹ̀ wà lára àwọn tó ń lead gbogbo solution sí ọ̀rọ̀ COVID yìí nísìn. Now a tún ní Professor Fatusi ọmọ Ọ̀tà náà ni. He was former provost University College Hospital ti University of Ife. Nísìnyí náà òun náà ni Vice Chancellor the first University of Medicine ní Nàìjíríà. Ọmọ Àwórì làwọn méjèèjì yẹn o. Ọmọ Àwórì làwọn Professor of Medicine méjèèjì. Náà nígbà tí lásìkò dàrú Professor Láréwájú Fágbohùn ọmọ Àwórì òun náà lọ gbé síbẹ̀ ẹ wo ti sanitize ẹ̀ ń sìn. Professor Adálẹ́mọ former Deputy Vice Chancellor University of Lagos ó wà bẹ́ẹ̀. Even pàápàá àbúrò tèmi ọmọ ìyá mi ọmọ bàbá mi medical doctor ní Amẹ́ríkà ní Atlanta. Dr. Adéníyì Ọbalálẹ́gẹ́ wọ́n dẹ̀ pọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tẹ́ bá tún wá wò ó àwọn adájọ́ even ní Ogun State a ní Justice Akínyẹmí. Ní Lagos State náà a ní ọmọ ọ̀dọ̀ wa bí báyìí náà ní Ọ̀tà náà ní Justice Adéníjì. Lára àwọn estate agents Jídé Táíwò àǹkó ọmọ Àwórì náà ni. Ọ̀sẹ̀ fún Àwórì olódo láwàwà. Adẹ̀ní àwọn sọ́ọ̀ ẹ wo lọ́yà Ṣeun Akínbíyòjò sáàlì ni. Ẹ wo ibùn obìnrin Olúwatóyìn Ìbáṣọ̀run sáàlì ni ọmọ Sẹ́ríkì Ọ̀tà. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Even nǹkan tẹ́mi máa sọ ni pé àwọn ọmọ Àwórì I will encourage our best to go into politics. Nítorí ọmọ ń sá ní politics. Owó nìkan dẹ̀kọ́ ní politics. At least tí a bá nífẹ̀ẹ́ ara wa irú àwọn yẹn tá a bá kó wọn wá sí politics gbogbo wa à á dúró tì wọ́n. Ṣùgbọ́n àwọn Àwórì a máa lọ má lejò wa. Àwa jókòó tí àlejò àwa wọlé tán àwa dé egungun sí wa lọ́rùn. Bẹ́ẹ̀ni. Aláti ronúpìwàdà. Nítorí aláwọn tó lè ṣe kí ló dé ta wá ń lọ kiri nǹkan tí àwọn wá lọ sí Sókótó ó wà ní Sókótó wá ń bíbà yìí. Kí ló dé? Ní Ogun State àti Lagos State àwọn láti make sure pé àwa náà mú àwọn ọmọ apúṣì wọn adúró tì wọn tó láti di gómìnà. Bẹ́ẹ̀ nítorí igbákejì yìí ti sú wa ọdún wo náà ti jẹ́ gbẹ̀yìn. Gómìnà yẹn ìyẹn gangan lè yọ. Ìyẹn gangan lè yọ ọbẹ̀. Bẹ́ẹ̀ ni. Àwa ọba Àwórì adé láti dúró tì wọ́n. Bẹ́ẹ̀ ni. Ìgbà yẹn náà ni àwa náà máa dúró déédéé. Nítorí èyí lágbára Ọlọ́run màá tún rọ gbogbo ọmọ Àwórì àti àwọn gbogbo ọba Àwórì kan jọ̀ọ́ kan jẹ́ ká sowọ́pọ̀. Project yìí à ń láti make sure pé à ń láti sọ̀rọ̀ sókè.
àgbọ́dọ̀ sọ̀rọ̀ sókè gbóhùn sókè. bẹ́ẹ̀ ni ó ti dójú ẹ̀ nítorí gbogbo èyí tó jẹ́ pé kábíyèsí òun sọ̀rọ̀ ọba láti sọ̀rọ̀ sókè yìí sí kábà dédé bí náà lọ kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ mọ́ kábíyèsí tí ò bá sọ̀rọ̀ sókè ó ní nǹkan míì lábẹ́ ọmọ Àwórì tí ò bá sọ̀rọ̀ sókè sí ó ní another agenda gbogbo wa láti sọ̀rọ̀ sókè ìyẹn ni Àwórì àfi mú ilẹ̀ Àwórì kúrò nínú oko ẹrú ìyẹn ni gbogbo wa láti ṣe é sí nítorí ó ti sú wa pẹ̀lú àwọn àgbẹ̀ ìgbẹ́gbọ́ jẹ́ ẹ jẹ́ kí gbogbo wa ká dúró tó gbó kan ìyẹn ló dùn wa lọ síwájú. ààrọ̀ yìí mi dùn mí omi rì mí lì gàgí wẹ́wẹ́wẹ́wẹ́ mo mi rẹ́ẹ̀rí sínú inú mi dùn ṣẹ̀ ló mi dùn ṣẹ̀kẹ̀ tọ́lọ́rọ̀ bá pàdé ọlọ́rọ̀ ọ̀rọ̀ á máa bọ́. Bàbá mo tún padà sórí àṣà àti ṣe nítorí ní inú ìjọba ṣe mọ̀ wípé àwọn òpó kan wà tí àwọn kan tó jẹ́ pé wọ́n dojúkọ lásán pé kí ni àṣà àti ṣe yìí làwọn fẹ́ máa gbé lárugẹ kí ló dé tí àwọn ọmọ Àwórì tá a lè darapọ̀ mọ́ wọn káwa náà ká máa sọ pé nǹkan báyìí làwa náà ní nǹkan báyìí làwa náà jogún bá. Ṣé mo rí sọ àbí mi ò rí sọ? Ẹ rí sọ olóòtú. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ ṣé bàbá. Ẹ rí ní ìlú Ọ̀tà ń sìn. Pàápàá nípa àwọn ìṣẹ̀ṣe nípa gbogbo àwọn nǹkan dúkìá tá a ti ní àwọn nǹkan tí a máa pè ní antiques àwọn nǹkan tí ó lọ pẹ̀lú tourism tí a lè jẹ́ káwọn òyìnbó kọ́ máa wá wò káwa náà ní a máa fi gbé iṣẹ́ ajé wa lárugẹ àti àkàràmásìkí ẹ̀ rárá. Gbogbo eléyìí lẹ́ni ó yẹ ká wò bá a ṣe máa ṣiṣẹ́ lórí ẹ̀. Wọ́n tún fún yín ní example kan. The second story building ní Nàìjíríà Ọ̀tà ló wà. Second story building yẹn ní ìlú Ọ̀tà ibẹ̀ ni Bishop Ajayi Crowther ló ti translate Bible sí Yorùbá. Òun ni gbogbo ẹ ṣe rí di lí. Bẹ́ẹ̀ ni nítorí tẹ́ bá dé Ọ̀tà lénìí ẹ̀ka ló fi translate ẹ̀. Ẹ rí second story building dẹ̀ rí ibi tí ìyàwó ẹ̀ kú sí sàréè yẹn gbogbo ẹ̀ ó wà ńbẹ̀. Ṣùgbọ́n torí pé àwa Àwórì gbé gbogbo àwọn kìíní lárugẹ ìgbà kan lọ sọ pé Abẹ́òkúta ní second story building wà irọ́ pátápátá gbáà ni Ọ̀tà ló wà nítorí ìgbà tó ń bọ̀ láti Badagry ọwọ́ sọ́tà nígbà tó kúrò lọ́tà lọ́sẹ̀ lọ sí Abẹ́òkúta tó kábẹ́òkúta wọ́n fọwọ́ mú third story building nítorí pàápàá kì í ṣe pé mò ń búyan o mo kàn ń sọ tèmi ní o ṣe rí lára àwọn ìtàn Àwórì àwọn Ẹ̀gbá ó dàbí ẹni pé wọ́n ti ka James Hadley Chase ọmọ nípa fiction láti máa kọ nǹkan tí kò right báwo ló ṣe máa ní second story building wà l'Abẹ́òkúta nígbà tí physically tẹ́ bá dé Ọ̀tà nípàtẹ́ òyìnbó là ń pè bẹ̀ ìpàtẹ́ òyìnbó ló ń pè bẹ̀ yẹn ó wà ń bẹ̀ ibẹ̀ ló wà second story building in Nigeria tó dẹ̀ ti translate tí Bishop Ajayi Crowther tó ti translate Bible sí Yorùbá Ọ̀tà ló ti ṣẹlẹ̀ gbogbo ẹ̀ ó wà ń bẹ̀ pàápàá gbogbo àwọn ilé eégún ìgbàlẹ̀ gbogbo ẹ̀ tá a ní gbogbo àwọn òòṣà wa gbogbo ẹ̀ ló yẹ kí àwọn òyìnbó yìí kan wá máa wò ó. Bẹ́ẹ̀ni.
ṣùgbọ́n nítorí pé a coordinate ẹ̀ ṣùgbọ́n nísìnyí a ti ní Àwórì tourism. Àwórì tourism yẹn ní ọmọọba Fádínà, òun ni chairman wọn, ọmọọba Fádínà, òun ni ó ń coordinate Àwórì tourism. Lágbára Ọlọ́run kí gbogbo wa ká fún ní support, nítorí òun náà fẹ́ jẹ́ kí gbogbo ilẹ̀ Àwórì ni ó fẹ́ máa attract tourist wá, kán wá máa wo gbogbo nǹkan tí a ní, láti pé a fẹ́ ṣe ọdún eégún ni o, a fẹ́ ṣe ọdún gẹ̀lẹ̀dẹ́ ni o, a fẹ́ ṣe ẹ̀fẹ̀ ni o, gbogbo àwọn kìíní àti gbogbo ibi tí àwọn nǹkan yánú àwọn nǹkan àbáláyé, gbogbo ibi tó wà gbogbo ni wọ́n fẹ́ ṣiṣẹ́ lé lórí. Ní pálásì ìlú Ọ̀tà náà, àwa náà a ti ń gbìyànjú láti ṣe museum kékeré kan síbẹ̀. Nínú pálásì yẹn, gbogbo àwọn nǹkan àbáláyé wa a fẹ́ display ẹ̀, tó jẹ́ pé àwọn tó bá wá sí pálásì wọ́n á rí wọ́n á rí àwọn tó lè dé náà, wọ́n á rí picture wọn. Tó bá dẹ̀ fẹ́ lọ síbẹ̀, àwọn bá ṣe máa ṣe tó jẹ́ pé wọ́n á lè lọ, tó bá tẹ̀ lé wọ́bẹ̀, wọ́n á lè sùn mọ́ ibẹ̀, wọ́n á lè máa wo àwọn nǹkan kan bẹ̀, irú omi ìjàmìdó ni o, gbogbo ọ̀rọ̀ àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn, gbogbo ẹ̀ náà ni a ti ń ṣètò ẹ̀ lọ́wọ́lọ́wọ́, so that èmi gan nílùú òyìnbó a lè wo àwọn tour operators, kí Ọlọ́run bá wa mú gbogbo àjàkálẹ̀ àrùn yìí, kí Ọlọ́run bá wa mú lọ. Tí Ọlọ́run bá ti bá wa mú lọ, gbogbo àwọn tour operators nílùú òyìnbó a lè coordinate, a lè gbé wọn wá, àwọn náà wọ́n máa wo gbogbo nǹkan tá a ní. Ikuyi very well. Ẹ ti kó ìbéèrè méjì papọ̀, ẹ ti sọ papọ̀. Ẹ jẹ́ ká tẹ̀ sí ìdági keje. Ìdági ni àti point ni àti ìbéèrè. Nílẹ̀ Àwórì wa lénìí yìí, mo rí wípé a ní àwọn nǹkan àlùmọ́nì wẹ̀, gbogbo ẹ̀ náà láti kó gbogbo ẹ̀ papọ̀. Ọ̀nà tá máa gbà tí gbogbo ẹ̀ tó máa dán mọ́rán, táwa náà tá máa ní income, tí nǹkan máa wọlé níbẹ̀ fún wa, òun náà ní gbogbo. In fact gan mẹ́tẹ̀ẹ̀ta lẹ ti kó papọ̀. Bàbá ẹ fi ti professor ẹ fi rẹ́ mi jẹ́ ń bẹ̀ yẹn, ẹ fi ti professor yéé ẹ ti gbá mi, kábíyèsí ti gbá mi, wọ́n ti dáhùn ìbéèrè mẹ́ta papọ̀ lẹ̀. Ó dàbẹ́ pé ká máa lọ ni, ṣùgbọ́n àjò lè títí kó nílé má relé. Adúpẹ́ ẹ ṣé bàbá, pé mo pè yín ẹ jẹ́ mi, ọmọ ọlọ́ta odò, ọmọ àròdẹ̀dẹ̀ wọ̀ mi, ẹ ṣé bàbá mi. Mo dúpẹ́ pé mo pè yín, ẹ jẹ́ mi, ẹ fojú ọmọdé wò mí, ẹ fojú obìnrin wò mí. Ọlọ́run á bá mi pọ́n yín lé, àwọn alálẹ̀ á bá mi pọ́n yín lé. Nílùú Ọ̀tà yẹn, ìgbàlẹ̀ arojú, gbogbo ohun tẹ́ bá dáwọ́lé ó máa yọrí sí rere. Aboyún ilé á máa bí wẹ́rẹ́, àgbọ̀n á máa tọwọ́ àlàbò sùn láṣẹ Ìdùmarè. Adé apẹ́ lórí, bàtà apẹ́ lẹ́sẹ̀, àṣẹ apẹ́ lẹ́nu kọrin kése. Irúkẹrẹ àwọn títí àwàdò kìíní láṣẹ Ìdùmarè. Ẹ fọwọ́ fáwọ ẹ fèrè gìjọbì, ẹ dàgbà kọjá àwọn bàbá lẹ́yìn náà kẹtó lọ síbi tí àgbà lọ, ṣùgbọ́n kì í ṣe lọ́wọ́lọ́wọ́, nítorí pé mo ṣì ní interview 100 fún yín tẹ́ máa ṣe. Ẹ dẹ̀ jẹ́ ká máa ṣí lọ bẹ́yẹn. A máa mú ìbéèrè tá à ń béèrè lọ́wọ́ bàbá wa ọba His Royal Majesty ọba Abdulkabir Adeyemi, the Olata of Ọ̀tà Lalege Ekun II. God bless you, sir. Ẹ ṣé mo dúpẹ́, àdúpẹ́ láìpẹ́ láì jìnnà mo tún pè yín padà bọ̀, torí pé wọ́n ní tí oníjó bá pàdé onílù ó máa yùsẹ̀ lọ ni. Èmi mẹ́rin ìbéèrè ẹ̀yin kan dẹ̀ mọ́ fèsì fún mi, inú mi dùn.
ká tó wá máa lọ bàbá ẹ tún lórúkọ yín lẹ́ẹ̀kan sí kẹ́ wá ṣe kí ni kẹ́ wá fi oríkì yín kẹ́ wá fi gbá a lẹ́sẹ̀ ẹ tún wá wúre fún gbogbo ilé kó tó di pé a máa ṣe lọ ẹ ṣé bàbá. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Question. Ọmọọba obìnrin. Wọ́n láwọn kan ní question no Prince Adéyẹmí question okay. Ó yá kí ni ìbéèrè tẹ́ ní fún bàbá ó yẹ tẹ́ jáde ká wò ó. Àbẹ́ fẹ́ ẹ fẹ́ pè wọlé ni ṣé fẹ́ pè wọlé ni tẹ́ bá fẹ́ pè wọlé orí WhatsApp lẹ máa ti pè wọlé ẹ má pè lórí Messenger tẹ́ bá pè lórí Messenger ẹ máa cut mi program mi off. It's either you call direct line or you call via WhatsApp. +32 488 259 707 +32 488 259 707. Yes, you have question. Do you want to call in or you want to type it? If you want to call in, you are free to call in, and that is the number +32 488 259 707. I'm not in Nigeria. It's an international number. Maybe I should even type it out and pin it for you so that you can +32. Bàbá ẹ má bínú sí mi o, ẹ má bínú, ẹ fún mi ní ìṣẹ́jú láti fi kọ kíní yìí síta fún wọn. +32 488 259 707. Okay, that's sent. Okay, now, so let me pin it for anybody that wants to. There. So you can call in +32 488 259 407. Okay. All right. Thank you, Said Olushi. Olushi says the future of the nation is now. All hands must be on deck. Yes, that is true. That is true. All hands must be on deck. A lè sọ pé àwọn bàbá wa nìkan ni kí wọ́n máa ṣe gbogbo ẹ̀ gbogbo àwa àkáwá agbọ́dọ̀ tiraka. Oh yeah, whatever question you want to ask, it's either you call in or you type it out and I will read it for Baba and Kabiyesi. We surely answer you. So if you have, it's either you call in, that is the number is pinned there. So if you want to talk to Baba directly or you type it out. While waiting for your question, either via okay. From UK. Hello. Hello, Kaleo. Kaleo. Afẹ́ dá ṣètò ni o. Kalẹ́ mà. Ó yá o. Àbá ń gbọ́ yín. Okay, Kábíyèsí o, kádípẹ́ lórí o, kí bàtà pẹ́ lẹ́sẹ̀ o. Orúkọ tèmi ní Ọmọọba Dèjì Mátọ̀mí láti Dùnúpẹ̀ láti London. Okay. Question tí mo ní fún Kábíyèsí kádípẹ́ lórí mo mọ̀ pé àwọn náà ń bá wa ṣe iṣẹ́ lọ́tùn lósì kí gbogbo ìlú Ọ̀tà àti ìlú Àwórì kó lè jẹ́ kankan náà. Bọ́ ìgbìyànjú tí Kábíyèsí tó fẹ́ bá wa ṣe sí àwọn ọ̀nà tó wà ní inú ìlú Àwórì ó jẹ wá lójú gidi gan because tabaníkà wò ó tí ọ̀nà bá dà á lé àwọn èèyàn sá kúrò nílùú. Mo dẹ̀ mọ̀ pé ọba ta ní Kábíyèsí wa ọba Lálẹ́gẹ́ mọ̀ pé ọba tó ń fetí sílẹ̀ gbọ́rọ̀ táwọn èèyàn fẹ́ sọ ni. Ọlọ́run adé Ọlọ́run àjẹkùn tó bọ̀ pẹ́ fún wa lágbára Ọlọ́run. Ìbéèrè tèmi ò ju bẹ́ẹ̀ náà. Kábíyèsí bàbá láti ìlú Ìyáṣàlí lọ́hùn láti UK Ọmọọba Dèjì Mátọ̀mí wọ́n ní ìbéèrè ni pé kí ni ìgbìyànjú yín kí ni nǹkan tí ẹ fẹ́ ṣe àwọn òpópónà tí kò dáa. Mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ rí i pé ilẹ̀ Àwórì ni ó ń rí lè tètè gbogbo ọ̀rọ̀ ajé Ògùn state àti Lagos state náà
bọ̀ ní Ògùn state ẹ rí láti Àgbárá títí dé Ọ̀tà lọ bẹ́ẹ̀ lọ sí ọ̀nà Jókòó lọ́wọ́ iṣẹ́ rí ẹ rí pé àwọn ọ̀nà yẹn ó kù díẹ̀ káàtó ṣùgbọ́n mo ti gbé ìgbésẹ̀ díẹ̀ mo ti bá gómìnà wa sọ̀rọ̀ ọmọọba Dàpọ̀ Abíọ́dún gómìnà wa náà dẹ̀ ń try ṣùgbọ́n owó ni gbogbo ẹ̀ ló já sí. In fact only recently around October ni gómìnà ní kémi àti kábíyèsí Olúlárò àti deputy governor lájọ jókòó láwo àwọn ọ̀nà tí ó nídi priority wọ́n dẹ̀ bá wa gbà á sínú budget lágbára Ọlọ́run láìpẹ́ láì jìnnà wọ́n máa bẹ̀rẹ̀ iṣẹ́ lórí àwọn ọ̀nà yẹn torí gómìnà wa náà wọ́n wà concern gan ìyẹn ló mú wọn pé deputy governor àti Olúlárò àtèmi pé ẹ jókòó ẹ wo àwọn ọ̀nà tí ẹ fi pé ó fẹ́ prioritize táwọn lè tètè ṣe gbogbo ẹ̀gbà tá a dẹ̀ ṣe náà tá a present ẹ̀ fún wọn náà wọ́n ti send àwọn engineers wá wọ́n ti wá wo àwọn ọ̀nà yẹn láti Ọ̀tà títí ní Adó-Odò rí pé ọ̀nà Owódé sí Ìlàrú náà sì wọ́n ti bẹ̀rẹ̀ sí fi ọ̀dà sí so gbogbo àwọn alternative route náà tá a lè gbà ṣùgbọ́n àwọn ọ̀nà federal road mo ti bá Minister for Works and Housing mo ti bá wọn sọ̀rọ̀ BRF His Excellency Raji Fashola mo ti bá wọn sọ̀rọ̀ ṣùgbọ́n ọ̀kan náà sọ fún mi ní pé ọ̀rọ̀ yàn lọ wò ó dẹ̀ sọ ọ́ ní kíní ẹ̀ ó require owó púpọ̀ pé ṣùgbọ́n àwọn á try mo dẹ̀ ti sọ pé tí bá ti padà sí lẹ́yìn mò ń lọ sábùjá mo tún lọ rí wọn bí ọ̀nà Ìdíròkò road yẹn máa ṣe di ṣíṣe ní ọ̀nà Lagos Abẹ́òkúta àwọn Julius Berger wọ́n ṣiṣẹ́ lórí ẹ̀ ṣùgbọ́n nǹkan tí àwọn Julius Berger ń sọ nítorí mo wà in contact pẹ̀lú àwọn náà wọ́n ní federal government ò release owó sílẹ̀ fully pé wọ́n máa ń release owó yẹn ní kélekèle pé so ibi táwọn bá dẹ̀ ti ṣiṣẹ́ dé ibi táwọn bá ti ṣiṣẹ́ dé làwọn máa ń dúró so gbogbo eléyìí náà ó wà lára nǹkan tí mo fẹ́ lọ rí mínísítà wa láti bá wọn sọ pé kán jọ kí wọ́n bò wá láṣìírí gbogbo eléyìí náà ní January mọ́ February yìí máa ń rìnrìn yẹn so ẹ jọ̀ọ́ ẹ má bínú ẹ má bínú pẹ̀lú ìjọba wa àwọn náà try ṣùgbọ́n àwọn nǹkan tó ṣẹlẹ̀ yìí ó ti ṣẹlẹ̀ tipẹ́tipẹ́ àwọn ìjọba tipẹ́tipẹ́ náà lọ fọ́lò àwọn maintenance yẹn tí gbogbo ẹbí wa bàjẹ́ sí ṣùgbọ́n lágbára Ọlọ́run gómìnà wa ó ń ṣiṣẹ́ takuntakun ṣùgbọ́n màá tún yọjú sí mínísítà wa láìpẹ́. ẹ ṣé. ẹ ṣé bàbá tá a bá sọ̀rọ̀ abọ́ a gbọ́dọ̀ sọ̀rọ̀ ṣíbí tá a máa fi jẹun nínú abọ́ bàbá a lè sọ̀rọ̀ títì ká má sọ̀rọ̀ iná ṣé wá rí lórí ọ̀rọ̀ títì yìí àṣekù iṣẹ́ ló ń ba Nàìjíríà ló ń ba ọ̀nà àwọn ọ̀nà wa jẹ́ nígbà tí wọ́n bá gbéṣẹ́ fún wọn tó jẹ́ pé àwọn tó gbéṣẹ́ fún wọn wọ́n á ti gbàdá mẹ́ta nínú owó ó mọ̀ pé iṣẹ́ yìí iye báyìí ló tó wàá fi kún tán bá tún sanwó yẹn fún ẹ tán ẹ wá mú ẹ parẹ́ ẹ̀ mọ́lẹ̀ ẹ kàn mú ọ̀dà ẹ kàn dá sílẹ̀ pọ́tò ihò ìkòtò á wá sùn lọ rẹpẹtẹ tí àwọn ẹnjìnà tó fẹ́ ṣiṣẹ́ yìí a máa wò wọ́n dáadáa bàbá mi ò kọ́ yín ní nǹkan tó yẹ kékeré ṣe ṣùgbọ́n nǹkan wa ni tá a bá sọ pé nǹkan wa ni wẹ́yìn láṣẹ máa ṣe ó máa gbọdọ̀ là pàápàá jùlọ lórí ọ̀rọ̀ oníná yìí Nàìjíríà kí Nàìjíríà tá à ń pè ní Giant of Africa kó má níná is a shame ká tó wá sọ ìletò gbogbo ibi tí àwa Àwórì tá a wà tí àwọn ẹ̀yin bàbá wa
tẹ́ bá gbìyànjú yìí fún wa tá níná tíná wà inú wa dùn pé ọmọ àwò mo mi lọ lé ilé yá ọmọ lọ́fin ìwọ̀nba lè yàn pé nílùú onílùú mọ́ nǹkan méjì ṣe mọ̀ pé tíná bá wà títí tó dá wà àwọn èèyàn wọn á rí iṣẹ́ ṣe tíná bá ti wà gbogbo kọ́mìnì ló ti kúrò Nàìjíríà tán nígbà tí kò gbogbo owó náà ti fi repo bọ́ọ̀nà ṣe fẹ́ rèrè iná omi títì pàápàá jùlọ security ìdáàbòbò ẹni tó pè ọmọọba náà pé but ọmọọba Mátọ̀mí ni orúkọ tí wọ́n fi sílẹ̀ wọ́n dúpẹ́ lọ́wọ́ yín wọ́n ní ẹ ṣé bàbá pé ẹ̀dá fi èsì sí ọ̀rọ̀ tí àwọn sọ pé ẹ ṣé tẹ́ yànnà náà èmi náà tún wá fi kí ọ̀rọ̀ wọn lẹ́yìn wípé tá a bá sọ̀rọ̀ títì ká sọ̀rọ̀ ná ká sọ̀rọ̀ omi. ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yín ọmọbabìnrin. ẹ ṣé bàbá mi. kémi nígbà tí mi máa gorí àpèrè àwọn bàbá mi kò sí iná ní ìlú Ọ̀tà tẹ́ bá wọ ìlú Ọ̀tà lálẹ́ báyìí gbogbo ẹ̀ máa dúdú lọ ni. ṣùgbọ́n nǹkan tí mo ṣe ni wípé wíìkì tí mo fẹ́ jọba yẹn lára àwọn ìrìn tá a rìn ni wípé kí ìjọba kó bá wa fi iná sí àárín ìlú. wíìkì yẹn dẹ̀ nìyí ìjọba Ògùn state all ṣe solar power street light sí gbogbo àárín ìlú tó lálẹ́ ẹ̀rí alẹ́ gbogbo títí àárín Ọ̀tà erin ní tó wọnú Ọ̀tà títí tó wọnú Ọ̀tà gbogbo ẹ̀ ní solar light wà tí iná ń tàn láàrin ìlú. mo wá bá àwọn nípa àwọn IBEDC àwọn ló handle iná Ọ̀tà mo bá general manager wọn mo bá regional technical manager gbogbo wọn ni mo bá ṣe meeting tí mo bá sọ̀rọ̀ wọ́n ní àwọn èèyàn wa ò kì í sanwó náà. mo wá sọ fún wọn mo ní kàn ṣe fún mi mo ní mo rẹ́dì gẹ́gẹ́ bí kábíyèsí wípé ẹni tó bá ní kò sanwó náà àbí àdúgbò tó bá ní kò sanwó náà mo rẹ́dì láti lọ bá wọn béèrè owó wọn mo ní ṣùgbọ́n kọ́ fún wa ní iná. ní èní yìí èmi sọ fún yín ní àárín Ọ̀tà ní palace area àmọ́ gbogbo kínní wọ́n máa ń níná 18 hours wọ́n máa ń níná nítorí mo sọ fáwọn èèyàn ẹ máa sanwó NEPA wọ́n níná wọ́n dẹ̀ ti mítà gbogbo wọn. pàápàá tí wọ́n bá ti ní problem á tún fún yín ní example kan ní àṣejù àwọn èèyàn wa. Bí last week nítorí ìlú òyìnbó ni mo wà wọ́n wá pè mí wọ́n ní igi póòlù kan ó fẹ́ ṣubú wípé kí n jọ kí pálásì báwọn NEPA sọ̀rọ̀ kan tètè wá ṣe nítorí tó bá lọ ṣubú lórí àwọn èèyàn wípé kò ní dá o. PA mi ó dẹ̀ pé àwọn NEPA dẹ̀ débẹ̀ láti restore igi yẹn kó má ṣubú sílẹ̀ wọ́n ní wọn ò lè ṣiṣẹ́ àbí tó bá fún àwọn lówó. ìyẹn ni mo láti pe olórí ọ̀dọ́ bẹ̀ pé àfihàn kan ṣe ń ṣinṣin ìyẹn ló fi jẹ́ káwọn NEPA kan ṣe kìíní yẹn. àṣejù àwọn èèyàn wa náà ó pọ̀. ọwọ́ tá a wà yìí à ń láti ṣiṣẹ́ pẹ̀lú àwọn NEPA ní ká bá lè máa rí náà à ń láti ṣiṣẹ́ pẹ̀lú wọn. Number 1 bí wọ́n ṣe máa rówó náà wọn gbà àwa náà láti ṣe because ó easy fún wa láti máa ní àníná but kí ni àwọn rísì tá a fi níná. Bàbá but àwọn crazy bills tí wọ́n máa ń gbé wáyìí náà ni nígbà téèyàn ò rí náà lò lẹ́ẹ̀mẹrin lóṣù tẹ́ wá gbé 65,000 nígbà tí ṣe pé bóyá ó ń pa màálù. gbogbo yẹn náà ni à ń rí sí ẹni tó bá gbé tí wọ́n bá gbé bíìlì tó lé wá ẹ wá sí palace lọ wá sí palace a máa pé ọ̀gá wọn gbogbo ẹ̀ la máa ń resolve ní palace so ọlọ́run á dẹ̀ bá fún wa ṣe lọ. àṣẹ àti pé àwọn èèyàn wa they don't know how to paná during the day. bẹ́ẹ̀ni
bẹ́ẹ̀ iná Nàìjíríà wọ́n máa tàn sílẹ̀ ní àti ti bathroom àti ti toilet àti ti iwájú ilé wọ́n máa tàn lẹ̀ ni. bẹ́ẹ̀ So gbogbo àwọn nǹkan wọ̀nyẹn la nílò láti máa fi ṣe ìdálẹ́kọ̀ọ́ tílẹ̀ bá ti mọ́ tọ́lọ́run ti fún wa lójú ọjọ́ ẹ paná ẹ fi ń save ó ti ẹ̀dá kóníkálùkù ní mítà bẹ́ẹ̀ your gogoro ògbà according to your constitution ló máa gbowó má ṣe wà pọ̀ kó yẹ kó máa paná. bẹ́ẹ̀ Kí ni yẹn máa ń ta ẹ̀mí lára ṣe mọ̀ pé àkókò jọ wà ládùúgbò ń bí ni ẹ̀ tanná sílẹ̀ nígbà tó bá gbé dé wàá tọ̀ sára. Ẹ ṣé bàbá àdúpẹ́ àwọn èèyàn kí yín lọ́tún lọ́sì kí ti gbé wọ́n nínú àwọn dùn lọ́pọ̀lọpọ̀ láti rí yín. Àwọn èèyàn kọ oríṣiríṣi nǹkan tí wọ́n fi ń dúpẹ́ lọ́wọ́ yín tí wọ́n dẹ̀ ń ṣàyín ní méje mẹ́jọ. Ẹ ṣé bàbá ẹ ṣé you are a good example. Gbogbo àwọn èèyàn ni wọ́n wà níbí báyìí oríṣiríṣi àwọn tẹ̀bá parí kinní ẹ̀yin fúnra yín ẹ lọ pé kó má dàbẹ̀ pé bóyá mò ń fi ṣúgà já tíì àbí yọ̀dẹ̀ ni mo dẹ̀kun já tíì ni. Olùṣí sọ pé way forward, what are the strategies in place? Jẹ́ kí n kà láti bí báyìí. Okay. What NDE Prince Adeyemi Sulaiman Olushesi way forward? Exclamation mark. What are the strategies in place in getting the #1 seat, either in Lagos or Ogun State, coming 2023? That is politics. Bàbá ò kì í ṣe politician. Ẹ̀yin tẹ́ ẹ fẹ́ gbégbá ààbò lẹ mọ ọ̀nà tẹ́ lè ṣe. Tẹ́ bá wá fẹ́ rí bàbá pé bàbá o báwo la ṣe lè gbégbá o ìyẹn jẹ́ nǹkan ìmíràn àbí kílẹ̀ ni mo sọ bàbá mi. bẹ́ẹ̀ ni ṣùgbọ́n pàápàá àwọn ọmọ wa wọ́n láti sowọ́pọ̀ because à ń sọ pé a fẹ́ jẹ́ kí àwọn ọmọ wa kó máa di gómìnà. Wọ́n láti sowọ́pọ̀ strategy nìyẹn strategy pé they have to come together. Ní àìbá wọn síbẹ̀ ní àìbá wọn dá sí. Bẹ́ẹ̀ni. So àwọn ọmọ wa wọ́n láti lọ sí politics. Wọ́n láti sowọ́pọ̀ wọ́n láti support ara wọn. Kì í ṣe pé kẹ́ ẹ tì wọ́n sínú politics tán kó di pé kọ́ fẹ́ dìbò kẹ́ má dìbò kí ẹ má ní ẹ̀ ráyè lọ dìbò. Ẹ láti jáde kẹ́ dìbò fún wọn. Ẹ má dẹ̀ máa gbowó jù lọ́wọ́ wọn. Ẹ jẹ́ káwọn politicians wa ẹ jẹ́ kó mí. Gbogbo wọn náà kì í ṣe pé wọ́n ń print owó. Àwọn náà ní ẹbí wọn ní àwọn nǹkan tó fẹ́ ṣe wọn ní bùkátà. Tí ẹ bá gbowó lọ́wọ́ wọn ìgbà tó fẹ́ débẹ̀ tó bá débẹ̀ yẹn lè máa fi nẹ́nu ọ̀rọ̀ láti bá wọn sọ nǹkan tẹ́ fẹ́ ọ̀dẹ̀ láti ṣe. Ṣùgbọ́n tẹ́ bá ti gba gbogbo owó ọkọ tó débẹ̀ àwọn náà fẹ́ kó owó yẹn àwọn fẹ́ gẹ̀ẹ́tì owó yẹn padà. Ìyẹn náà mo fẹ́ bẹ àwọn èèyàn wa ẹ jọ̀ọ́ ẹ má máa demand lọ́wọ́ àwọn politicians jù. A mọ̀ pé nǹkan ò balance ṣùgbọ́n lágbára Ọlọ́run á balance fún wa. Ẹ má jẹ́ ká stress àwọn politicians jù nípa ọ̀rọ̀ owó. Tí wọ́n bá débẹ̀ tí wọn ò bá wá ṣe nǹkan tá a fẹ́ a lè dá sẹ̀ríà fún wọn. Ọ̀nà pọ̀ tá a fi lè dá sẹ̀ríà fún wọn ṣùgbọ́n ẹ má jẹ́ ká gbowó lọ́wọ́ wọn kan tó débẹ̀. Ìyẹn ni mo fẹ́ fáwọn èèyàn wa nìyẹn. Wọ́n ní kẹ́ ẹ rọra o. Waheed Ọlásùnkànmí ó sọ pé sáà ẹ jọ̀ọ́ báwo ni àjọṣepọ̀ láàrin láàrin àwọn lọ́balọ́ba. I don't know why he's asking that, so I don't understand. Àjọṣepọ̀ wà tó dánmọ́rán tó wà láàrin àwa ọba. Mo fẹ́ fi dá yín lójú àjọṣepọ̀ tó dánmọ́rán láti Ogun State ní o lọ sí Lagos State o àjọṣepọ̀ tó dánmọ́rán ó wà. Ẹ̀yin ọmọ wa
gbogbo ẹ̀yin ọmọ wa náà ni àwọn fẹ́ jẹ́ ká sopọ̀ kí gbogbo wa kí àjọṣepọ̀ yẹn kó bá lè lọ dáadáa. Ṣùgbọ́n èmi fi ń dá yín lójú gbogbo àwọn ọba o àjọṣepọ̀ wà, à ń bára wa sọ̀rọ̀. Ṣùgbọ́n ẹ̀yin ọmọ wa náà ni a fẹ́ jẹ́ kí gbogbo wa náà àwọn nǹkan díẹ̀díẹ̀ lè wá, ṣùgbọ́n gbogbo ẹ̀ náà láti parí nítorí ìlọsíwájú ilẹ̀ Àwórì. Ọlọ́run á fún wa ṣe, Ọlọ́fin Ògúnfúnminíyè á fún wa ṣe lágbára Ọlọ́run. Nítorí gbogbo nǹkan tí bàbá wò tán fi rìnrìn àjò Àwórì wa yìí, gbogbo ẹ̀ bàbá ní disappoint bàbá lágbára Ọlọ́run. Gbogbo wa àjọ papọ̀ á ṣe nítorí ọmọ bàbá kan náà ni gbogbo wa. Bàbá ẹ má bínú pé mo fẹ́ yájú sí orí adé. Mo fẹ́ kí ẹ bá mi ṣe personal request. Ẹ bá mi sọ fún àwọn ẹlẹgbẹ́ mi pé àwọn nǹkan tí wọ́n máa ń kọ sórí afọ́nrán ló ń fa làásìgbò tí ẹni yìí fi béèrè irú ìbéèrè tó béèrè yẹn. Mi ò fẹ́ sọ ṣùgbọ́n mi ò fẹ́ kà jáde, ṣùgbọ́n tí mi ò bá tún kà jáde mo dẹ̀ tún dúpẹ́ lọ́wọ́ ẹni tó sọkọ́ náà tó tán béèrè yẹn náà, tó ó jẹ́ kémi náà kí tún ní àǹfààní ti sọ ohun tí mo fẹ́ sọ jáde. Ẹ bá wa kìlọ̀ fún gbogbo àwọn ẹlẹgbẹ́ mi. Ìjà èdè àìyedè láàrin ẹ̀yin bàbá wa lọ́balọ́ba kò ṣeé dá sí, nítorí pé tẹ́ bá máa jọ wọnú tẹ́ bá máa parí ẹ̀ kò ní àwọn ò ní mọ̀ sí, ṣùgbọ́n ọ̀rọ̀ atán oní nǹkan ò ní gba ẹ̀san. Àwọn nǹkan táwọn èèyàn máa ń kọ jáde síta ẹ bá wa caution wa àti àwọn tá à ń sọ̀rọ̀ lórí afẹ́fẹ́ náà. Ẹ ṣé bàbá. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Ní àwa lọ́balọ́ba kò sí wàhálà láàrin wa o. Dó àwọn àtẹnu máa ń jà, ṣùgbọ́n kì í ṣe rẹpẹtẹ. Àwa lọ́balọ́ba àjọṣepọ̀ wà, ṣùgbọ́n mo wá fẹ́ bẹ̀ ẹ̀yin ọmọ Àwórì, ẹ jọ̀ọ́. Ní ilẹ̀ Àwórì a máa ń sọ pé ilé là ń wò ká tó sọ ọmọ lórúkọ. Bẹ́ẹ̀ni. Mo dẹ̀ tún sọ nípa ọmọlúàbí. Ọmọlúàbí ṣèyàn. Mo fẹ́ rọ̀ yín ni, ẹ má jẹ́ ká máa búra wa, ẹ má jẹ́ ká máa bára wa jà. Even tí èèyàn bá ṣẹ̀ fẹjọ́ ẹ̀sùn àgbàlagbà pọ̀ nílẹ̀ Àwórì. Bẹ́ẹ̀ni. Àgbàlagbà pọ̀, ẹ jọ̀ọ́, ẹ̀bẹ̀ ni mo fi bẹ̀ yín nínú ọdún tuntun yìí. Ẹ jẹ́ kí ìlọsíwájú, ìdàgbàsókè kó wà ní ilẹ̀ Àwórì. Gbogbo gbọ́nmi sí omi ò tó, gbogbo ìka ń bára wa kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ mọ́. Ẹni tá a bá rí pé ó ń ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn, a mọ̀ pé òun ni ọ̀tá Àwórì. Irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn tá a bá dẹ̀ ti mọ̀ wọ́n, àwa bá ti máa dá sẹ̀ríà fún wọn. Ṣùgbọ́n mo fi wákàtí ọ̀wọ̀ yìí mo fi bẹ̀ yín, mo fi bàbá gbogbo wa Ọlọ́fin Ògúnfúnminíyè, mo fi wọ́n bẹ̀ gbogbo wa, ẹ jọ̀ọ́, ẹ má jẹ́ ká ṣe ọ̀tẹ̀ síra wa mọ́. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ ṣé bàbá. Àgbáyé adalẹ̀, ẹ ṣé. FVT professor ẹ fi rẹ́ mi jẹ lálẹ́ yìí o. FVT professor ẹ fi mú mi mọ́lẹ̀. Bàbá baálẹ̀ kan ni wọ́n ń bá yín sọ̀rọ̀ níbí báyìí. Wọ́n ní agbègbè tí àwọn wà, wọ́n ní àwọn nílò ìrànlọ́wọ́ yín. Àwọn ni Ganiu Adébọ̀wálé Lámídì, baálẹ̀ Ìbókó Dẹ́rọ́.
ìbókódẹ̀rọ̀ something like that mi ò mọ pronunciation yẹn má bínú o. I think it's ìbókódẹ̀rọ̀ Àwórì land Olúbíyì kínní. Baálẹ̀ ni wọ́n wọ́n ní agbègbè ibi tí àwọn wà táwọn jẹ baálẹ̀ sí, wọ́n ní agbègbè àwọn pé wọ́n ní ìrànlọ́wọ́ pé agbègbè wọn kò títí ṣáà jàgàjàgà ṣá. Network yẹn wọ́n ń pè wọlé ṣùgbọ́n ó ń cut off. ok tí wọ́n bá get in touch pẹ̀lú palace lágbára Ọlọ́run á fún wa ṣe àwọn nǹkan tá a lè ṣe lágbára Ọlọ́run. àdáwọn lóhùn tí n bá ṣetán. Ẹ ṣé bàbá mi kó tó di pé ẹ máa ṣe lọ ẹ bá wa dárúkọ yín lẹ́ẹ̀kan sí kẹ wá fi oríkì kẹ tí bá dẹ̀ ní kí n kì í lóríkì ṣùgbọ́n ẹ̀ ní sanwó fún mi ó yẹ kẹ máa spray mi ní pounds lówó ìyá ṣàlì. ẹ ṣé ọmọọba obìnrin mo dúpẹ́ lọ́wọ́ yín. Èmi ni ọba Professor Adéyẹmí Abdulkabir ọba Láńlẹ́gẹ́ ẹkùn kejì ọlọ́ta ti ìlú Ọ̀tà. Èmi ni ọlọ́ta odò àròdẹ̀dẹ̀ wọmi. Èmi ni àsìkò tí yọjú Ẹ̀gbá èmi náà tún wá fi kún ìtọ́pá gbogbo wa pọ̀ ọmọ ká fọpa wà ká fàjẹwà ká fò gèdègèdè ọwọ́ wa kọ̀ dédé ní mo lè bèrè. Ẹ ṣé bàbá mi, God bless you. Ẹ ṣé gan ni, I'm really not having you tonight. It's been a pleasure having you around. Ẹ ṣé gan ni, inú mi dùn. Aṣọ àpọ́nlé tí yín náà ò ní fàyà. Ẹ ṣé bàbá mi. Ṣé God bless you sir. Ẹ bá mi kí sísá mi o, ẹni pé mo jó fún wọn obìnrin ni wá Cherry. Sísá mi in fact mo rẹ́rùn fún yín jàre. God bless you. Ẹ ṣé sá. God bless you. Tún máa ní pàdé àgbẹ̀ fún wa kẹ́ẹ̀tọ́ ẹ̀kúrẹ́ ọdún fún wa kẹ́ẹ̀tọ́ ẹ̀kúrẹ́ ọdún. Lágbára Elédùmarè ilẹ̀ Àwórì ó máa lọ sókè ni. Àṣẹ. Lágbára Ọlọ́run a ní rí ogun gbàmígbàmí nílẹ̀ Àwórì. Àṣẹ o. Lágbára Ọlọ́run gbogbo àwọn ọmọ wa ló máa ṣoríire. Gbogbo nǹkan tí àwọn oníṣòwò wa gbogbo nǹkan tó bá dáwọ́ lé gbogbo ẹ̀ ló máa yọ sí rere. Àṣẹ. Àwa ní rí jàǹbá nínú ọdún tuntun yìí. Lágbára Ọlọ́run ilẹ̀ Àwórì á di ilẹ̀ ológo. Gbogbo nǹkan tí gbogbo àwa ọmọ Àwórì bá fẹ́ Elédùmarè á máa pèsè ẹ̀ fún wa. Àṣẹ wà. Lágbára Ọlọ́run. Àṣẹ o. Ẹ ṣé sir. Any nice evening sir. Greetings to my sister and my siblings. Bye. Bye. That's lovely. How did I do? Wow, I'm blushing. I'm blushing. God bless you, Daddy. Wow, Láńlẹ́gẹ́ ẹkùn kejì ọ̀dẹ̀ ọlọ́tà of Ọ̀tà, Ọba His Royal Majesty Ọba Abdulkabir Láńlẹ́gẹ́ ẹkùn kejì. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba Elédùmarè. Bí gbogbo ẹ̀ ṣe lọ náà nìyí, ṣe rí pé àjàkáírẹ́ olórí ọkọ̀ ló kọ́wé ìfù àjàkáírẹ́ ìgbéyà bàbá kò gbọ́dọ̀ má sí jà tábà jà gbọ́dọ̀ má rẹ̀ káàdì mọ́nú ni kò dáa torí pé inú yẹn ó ní nǹkan rere tó gbọ́dọ̀ ṣe kí ni tá a gbọ́dọ̀ gbé sínú ẹ̀ àjàkáírẹ́ kádẹ̀rẹ́ yẹn náà ni ó dà. Gbogbo nǹkan tí bàbá bá wa sọ lálẹ́ yìí aṣogogun aṣọgbọngbọn sí inú ilé ayé gbogbo wa àpèrè ò ní gbóná mọ́ wọn láṣẹ Èdùmàrè. Màá súré kí àwọn mẹ́ta tí a nílò láti ṣe kíni láti kí torí mi gbọ́dọ̀ má kí wọn torí bàbá mi kan wà lára wọn. Àwọn mẹ́ta nǹkan mẹ́ta ni a fẹ́ kí 3 sí 4 ọjọ́ ìbí 2 àti ayẹyẹ. Mo kí ògbóni wa Saheed
Adésínà tí gbogbo wa mọ̀ sí Mélò tí wọ́n ṣe kí ni tí wọ́n ṣe ìgbéyàwó fún ọmọ wọn. Ẹ̀yin ìyàwó ní Mélò ní alápá ọ̀tún bàbá wa Tórèwálé àṣà, bàbá mi Nurudeen Adékànbí Olúbíyì kejì, ọ̀run re bàbá mi. Ọ̀nà ni ọ̀kan nínú àwọn èèyàn pàkítípákítí mi tí ó ṣe ọjọ́ òbí ẹ̀, ẹni yẹn ni Abíọ́dún Ọ̀jẹ́ládé, akọ̀wé ẹgbẹ́ IPC Ìṣẹ̀rí Progressive Coalition, ìgbìmọ̀ ẹgbẹ́ ìtẹ̀síwájú rere ti Ìṣẹ̀rí Ọlọ́fin. Àwọn ni akọ̀wé àti akọ̀wé fún gbogbo Ìṣẹ̀rí bí gbogbo nǹkan ṣe máa lọ ní létòlétò. Àwọn oníní onígègé àrà. Mo dẹ̀ sọ fún yín pé omi ṣe yá tìlíṣẹ́. God bless you my darling, I love you so much, happy birthday. And adẹ̀túnkù ti màmá ọmọ olókùn abàjà lọ́rùn, it is well with her soul. Ọlọ́run ọba Elédùmarè àbàbà dẹ̀lẹ̀ fún màmá. Ní ọ̀la tó ń bọ̀ yìí, òun ni ọjọ́ bíi bàbá wa baálẹ̀ tí wọ́n fi ohun ránṣẹ́ wípé agbègbè tí àwọn jẹ baálẹ̀ sí pé kò dá, tí bàbá wa Ọbalanlẹ́gẹ̀ ẹkùn kejì tí wọ́n dẹ̀ ṣe ìlérí síwájú wípé tí wọ́n bá pe àwọn á bá wọn mójútó àgbègbè wọn, nítorí pé agbègbè ọ̀dọ̀ wọn lọ́hùn ni wọ́n wà ní Ọ̀tà. Àwọn náà ni baálẹ̀ Ganiu Adéwálé Lámídì, baálẹ̀ Ìbòkòdẹ̀rọ̀, I think so. Ẹ má bínú torí mo ní kọ́mọ yẹn kó pè mí, ọmọ wọn tó bá mi tó kọ́ pé kó ṣe pronunciation yẹn fún mi, ṣùgbọ́n ẹ ṣá gbà mí bí mo ṣe ń sọ. Ọlọ́run má jẹ́ ká sọ Àwórì, ká sọ Yorùbá dáràn. They are my boys. Oṣù mẹ́fà ló ṣe ní kirikiri. Bàbá àjọ̀dún ayọ̀ fún yín láṣẹ Èdùmàrè. Àpèrè tẹ́yìn náà wà kò ní gbóná mọ́ yín. Ìgbà ìlàró ọ̀nà aráyè oyúnlé abitibitire. Agbo àwọn àgàn tí ò rọ́mọ bí, wọn á ti ọwọ́ àlàbòsùn lásìkò tí yín, wọn á fi pa ọmọ lára láṣẹ Èdùmàrè. A fẹ́ máa fi yìí ṣe lọ o. Èmi lọ mẹ́rí wú ọ̀pọ̀ ẹgbẹ̀rún àyè. Èmi lọ mọ oṣù àkẹsàn lẹ́rí, ọmọ àgbẹ̀ bí òmùwẹ̀, ọmọ gbódógbódógbódógbódó nígbó Ìjẹ̀bẹ̀. Ní mò ń kí gbogbo wa wípé láyọ̀ o, ẹ ṣé ẹ ṣé ẹ ṣé. Tí bá ní kí n máa kí gbogbo yín ní kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ṣe tó yìí, ilẹ̀ àṣù ilẹ̀ àmọ́, but I'm sure you've had a swell time. Ma fi lálàá, mo tún sì máa fi kíní tá a ṣe, mo tún sì máa fi lálàá because it's one of those things. Lágbára Ọlọ́run ní ọ̀sẹ̀ tó ń bọ̀, bàbá mi kan ni mo tún máa gbé wá. Mi ò ní sọ fún yín, ṣùgbọ́n ẹ máa rí ní ojú àfọ́nrán nígbà tí mo bá gbé àwòrán wọn síbẹ̀ tí mo wà lẹ́gbẹ̀ẹ́ wọn mùgbẹ̀mùgbẹ̀. Èmi lọmọ sóbà láàlá gbélégbòyè ògbóyè gbọ́lá. A kì í gbowó ọkọ̀ lọ́wọ́ àkẹsàn. Ẹni bá gbowó ọkọ̀ lọ́wọ́ wọ́n ń gbowó ọkọ̀ lọ́wọ́ òsùn. Ẹni bá gbóhùn fẹ́ gbowó ọkọ̀ lọ́wọ́ àkẹsàn, akọ́pa akájẹ̀ ó dọ̀rùn alákejì. Láyọ̀ o.